fún kò nífẹ̀ẹ́ bó ṣe máa swap destiny ọmọ ẹ̀ ló máa wá òun ló bí ṣé bàbá ló bá yà mí sùn tọkọ tó gbé mi tó dẹ̀ swap destiny mi tó yẹ pé Ọlọ́run ló yọ mí tó gba nǹkan mi padà ètò ṣe bó ṣe rí ni mo jẹ́ sọ fún ẹ yẹn bó ṣe rí nìyẹn because they don't care wọn ràn ẹ nítorí pé ojú ọmọ wọn ràn ẹ o mọ̀ kọ́ tó ń pè ní destiny ó kọjá owó kẹ destiny kankan ló fi live nínú ayé majority àwọn tẹ̀lé ẹ̀wọ̀n tó ń lò yẹn destiny lọ lò tó fi débẹ̀ mo ti kọ́ wa lẹ́kọ̀ọ́ kan rí nígbà kan àti tó bí abi 2 years nísìnyí skit gan ni mo tún lè post yẹ gan máa post yẹ skit ni mo wọ ordinary singlet lásán ni mo wọ fi ṣe skit mi ò dé fìlà mo máa lọ wá máa post yẹ kí ni báwo ni skit yẹn ṣe lọ nípa destiny swap ni bá àwọn èèyàn ọmọ it's by grounding yourself and stay true to yourself kí ni skit yìí wà fún ni pé àwọn kan wà tá máa ń gba ògo lọ́wọ́ ẹ̀ yé ṣe rí nígbà mi tá máa gba ògo lọ́wọ́ ènìyàn tó máa gba ògo lọ́wọ́ ẹ̀ tó máa gba ògo lọ́wọ́ ẹ̀ tó máa gba ògo lọ́wọ́ ẹ̀ kò ń ṣe pé náà rí ògo yẹn lò ó ní àwọn míì wà tó jẹ́ pé wọ́n gba ògo lọ́wọ́ wọn ni by limit ògo yẹn wá farasin kò ṣe pé ṣe náà swap ẹ̀ wọ́n gbà á nìyẹn bọ̀ wọ́n limit wọn so for the fact wọ́n ti limit wọn yẹn wọ́n lè rí lò nínú ayé so ògo yẹn irú ògo bẹ́ẹ̀ máa farasin so irú ògo bẹ́ẹ̀ ni tó farasin sí wọ́n máa ń ṣe irú àwọn èèyàn wà nínú ayé tó jẹ́ pé wọ́n fẹ́ dolówó wọ́n fẹ́ dọlọ́rọ̀ tó jẹ́ pé wọ́n fẹ́ kánjú wọ́n fẹ́ dúró the time wọn nínú ayé so ṣe irú àwọn tó jẹ́ pé ògùn farasin yẹn irú àwọn ògùn yẹn lọ́mọ lọ́wọ́ àtàṣe àwọn òun lè máa rẹ́ lóbi tó jẹ́ pé ní ó kọ̀sáré lówó yìí ó kọ̀sáré kọ́lé bíi mẹ́rin márùn lé ńláńláńláńlá onímọ́tò ńláńláńláńlá láàrin bí i 4 years ó kọ̀ ya owó nǹkan ẹ̀kọ́ ṣe yìí ó kọ̀ ya owó nǹkan ẹ̀kọ́ ṣe yìí ṣe mọ̀ ní tó fà nítorí pé kò ń ṣòun ló ní source yẹn kò ń ṣòun ló ní wet yẹn wọ́n yíya fún ni níbi tí ìpín yẹn wà bóyá ẹni yẹn tó ní ìpín yẹn abẹ́ni tó ní glory yẹn ó ti wá kàn ó ti rìnrìn àjò ó ti wá kàn ó ti bá bá láàánú pàdé wọ́n wá ṣàwọn kankan fún láti kọ́ power ẹ̀ back láti kọ́ energy ẹ̀ back ẹni tó ń yá lógo bí ń sìn ó yẹ kò torí kò sẹ́ni tó ń lógo ó yẹ kó dúró lásìkò ẹ̀ ó wà lọ bá babaláwo kan nítorí kó fẹ́ ṣe nǹkan fún ẹ wọ́n fẹ́ ṣe ritual fún ẹ sórí gbogbo nǹkan tó fẹ́ lọ ṣe fún ẹ tó fẹ́ lọ ṣe fún ẹ yẹn ògo ológun ló fẹ́ lọ gbé o mi ò parọ́ fún ẹ ògo ológun ló fẹ́ lọ gbà o kò sí ẹgbẹ́ra tó lè lọ dágbé nǹkan fún ẹ kò sí nǹkan mi kankan ohun táwọn èèyàn rí lò ló fẹ́ lọ gbé fún ẹ táwọn ẹni yẹn bí àwọn ti kú o bí ó sì wà láyé o bí àwọn ológun wọn lò ògo ológo wọn fẹ́ lọ gbé wá fún ẹ wọn fẹ́ àtàṣe wọn wọn fẹ́ gbádùn ìdí nìyẹn tó jẹ́ pé kíní ẹ̀ náà máa ń padà bá fáyọ máa ń pa ẹlòmíì lára because orí ẹni tó fẹ́ lọ lò tó jẹ́ pé orí ẹni tó fẹ́ lọ gba kíní ẹ̀ yẹn orí ẹ̀ le for the fact pé wọ́n limit òun kò rógbò ẹ̀ lò ṣùgbọ́n orí ẹ̀ le ẹgbẹ́ lomi wọ́n fẹ́ pa nítorí ògùn wọn rí pa nítorí pé ó ní strong protection òun náà ṣe ní pàbọ̀ wọ́n limit ẹ̀ nítorí pé kò ríran ọ̀run òun fúnra rẹ̀ ò ríran tó bá ń pọ́ ríran ọ̀run ni. tó bá yẹ pé ṣe lórí ríran ọ̀run á mọ̀ pé ó yẹ kó òun detach from all those people or from all those things á detach pàpọ̀ ríran ọ̀run òun lọ́ ṣe máa limit ẹ̀ òun ló ṣe máa wà lójú kan yẹn bẹ́ẹ̀ kò ní kú kò ní mọ̀ pé àwọn bàbá òun ló ṣe nǹkan yẹn kò ní mọ̀ pé àwọn màmá òun ló ṣe nǹkan yẹn kò ní mọ̀ pé àwọn family òun ló ṣe nǹkan yẹn tó ti yé kò ní mọ̀ bọ̀ nítorí pé ó ti wà ní under limit ó ti wà ní under attack bẹ́ẹ̀ kò gbogbo ìkìlọ̀ tán gbogbo nǹkan tó ń sọ fún kó lè fi call power ẹ̀ back nínú spiritual kò follow ẹ̀ by your spiritual guide by your spirit team or your ancestors or your chi because gbogbo ọ̀nà lọ́fọ̀ máa fún ẹ ní signs kí nǹkan yẹn tó ṣẹlẹ̀ àmọ́ tó bá ti láàkíyèsí ẹ nítorí pé o ṣe spiritual o rìn ní ìlànà yìí o lè mọ̀ o bá lọ tẹfà kò ní kó gbogbo kò ní kó rìn ní ìlànà ògo kò ní kó gbogbo ifá òkú fihàn lógo tó o bá tẹfà ifá ò ní pé kó rókò lò nínú ayé tó bá bẹ́ẹ̀ ni kéèyàn rókò lò nínú ayé o máa align pẹ̀lú spiritual ni you have to align you have to work it o máa work ẹ̀ ni kò ní fá ò ní pé kó ṣògo kò tiẹ̀ jọra rárá àkàmọ́ èèyàn tó ní fàtẹ́pá yìí wọ́n bà ní wọn tẹ rógò ara wọn babaláwo tó tẹfá fún wọn gangan fúnra rẹ̀ nǹkan gbogbo sọnù nǹkan rógò lò babaláwo tó tẹfá fún àwọn ènìyàn òun fúnra rẹ̀ mọ́ra kò mọ bóun ṣe lógo so a máa ń gba ògbó lọ́wọ́ ènìyàn bí fún ẹlòmíì ẹni tá a dẹ̀ gbogbo lọ́wọ́ òun mọ̀ nítorí pé òkú tó wà lọ́wọ́ ẹ̀ farasin kò mọ̀ so tó
tó ìṣẹ̀dá ẹ̀ bá wá gbé padà àwọn èèyàn tó jẹ́ pé wọ́n lè tọ́sọ́nà tó lè bùtù ẹ̀tù láti pè energy ẹ̀ padà wọn lè ṣe máa rí àwọn èèyàn tó jẹ́ pé wọ́n kọ̀ lówó lọ́jọ́ tìní tó jẹ́ pé bí wọ́n níbi ilé méjì wọ́n níbi ilé mẹ́ta gbogbo nǹkan wọn lọ dídí gbà tó yá gbogbo nǹkan wọn lọ mọ́ nítorí pé wọ́n ti attach wọn entity wọ́n ti attach wọn mọ́ àwọn nǹkan tó yẹ kó attach wọn mọ́ àsìkò tó yẹ kó dúró dé ó yẹ kó working nínú spiritually ó yẹ kó work ẹ̀ ní kó embody àwọn nǹkan tó yẹ kó embody for them to have knowledge kó ní ìmọ̀ kó ní òye kó ní ọgbọ́n láti lè fi carry nǹkan tó wá ṣe láyé ṣùgbọ́n wọ́n ṣàtọ́jú náà wọ́n fẹ́ kánjú so wọ́n lọ́ fi máa lọ tapping sínú nǹkan tó yẹ kó lọ tapping sí ohun tó lọ tapping sí yẹn àwọn tó jẹ́ kó tapping síbẹ̀ tó wọ́n attach wọn mọ́bẹ̀ yẹn àwọn èèyàn kì í sọ fún wọn àwọn èèyàn ní sọ fún wọn ibẹ̀ láti máa rí entity ibẹ̀ láti rí attachment ibẹ̀ láti rí oríṣiríṣi nǹkan tó ti gbé reason why ló ṣe gbọ́dọ̀ fẹ́ràn níyà o tá a bá wá sọ̀rọ̀ fún ẹ pé marriage trap ni wedding trap ni school trap ni ibẹ̀ ló ti gbọ́dọ̀ sense because ṣé wọ́n lójú inú ẹni tó fẹ́fẹ́ bí a bàbá ẹ̀ ó ti àtàṣà rẹ̀ pẹ̀lú entity báyìí ó ti lọ ṣàtọ́jú náà bí a kò dúró di time tó yẹ kó rógòlù ó wà lọ bá àwọn babaláwo tó lórí burúkú ni wọ́n òótọ́ mo sọ fún ẹ olórí burúkú ni wọ́n àwọn ló máa ń gbó ọwọ́ wọn ló ti máa rí kán gbórí èèyàn wọ́n ṣe kíní kan kìnìkan na then they do am even though those pastors ọdún àfà àwọn ló máa ń fún wọn ní táwọn àfà yẹn náà fi ń lórí èèyàn gbé àwọn arábàṣà náà ni gbogbo wọn jọ wà náà ni ìmájì kéèyàn fún odidi orí èèyàn lọ́jọ́ oògùn ṣètìlí pé mi ìdárúkọ kéèyàn gbé odidi orí èèyàn lọ́ fi gbé oògùn wọ́n ti ṣe babaláwo nínú ìlú àgbọ̀ wa oní àfà wọ́n ti kà mọ́ lọ́wọ́ rí pásítọ̀ tó ní church wọ́n ti kà mọ́ lọ́wọ́ rí orí ènìyàn so nítorí pé ìwọ ló ń kánjú pé o fẹ́ là mẹ́wàá ológo tó yẹ kó work nínú spiritual tó o bá work tó align pẹ̀lú purpose yẹn wàá ṣògo ẹ by working it àwọn experience yẹ kó ní láti lè fi ní nǹkan yẹn láti ìkágbára ẹ lè gbé ohun tó wá ṣe láyé but experience yẹn ló insist o fẹ́ wá ọ̀nùbù láti fi débẹ̀ reason why tó ṣe lọ bá babaláwo pé kán lè bẹ́ẹ̀ ṣe meanwhile ó lè jẹ́ pé nǹkan táwọn bàbá yẹn náà ti ṣe náà ló fún ẹ ní limit tó àtàṣe mọ́ entity tó kò jẹ́ kó rógo ẹ lò nínú ayé so tó o bá lọ break free from all those cause tó o bá lọ break all those cause kò wá wọ òkè kó lè rógo títí ẹ lò ó mọ̀ that is why spiritual yàtọ̀ tí ìṣẹ̀ṣe gbogbo ẹni mo fi sọ ó yàtọ̀ sí ìṣẹ̀ṣe nínú ìṣẹ̀ṣe náà ti máa attach èèyàn mọ́ entity nínú spiritual àwọn kì í attach èèyàn mọ́ entity because entity ò kì í ṣe nǹkan tó dáa nínú spiritual force níjọ́ kan náà ni mo wà mí báyìí náà tí mo ń sọ̀rọ̀ nípa nǹkan tó ń pè ní astral travel tó ń sọ̀rọ̀ nípa astral projection bẹ́ẹ̀ jẹ́ kó ní pé ń tẹ́ ìbámu ẹ̀yìn máa sọ ní ọ̀gá wa ń bẹ̀ bàbá yín ni mo jẹ́ ń tó ń pè ní astral travel you can connect with entity you can connect with the deity you can connect with different type of spirit in another dimension ń tó ń pè ní astral travel nìyẹn and through àlàndẹ̀ ní astral travel mo ti sọ gbogbo gbà bọ̀ ṣùgbọ́n torí pé ẹ̀fẹ́ jẹ́ kí àwọn èèyàn kan go within ẹ̀fẹ́ jẹ́ kí àwọn èèyàn kan ní ìtẹ̀síwájú nínú spirituality òun lẹ́sìn máa wá lẹ́sìn máa mislead wọn astral projection ó yàtọ̀ sí nǹkan tó ń pè ní astral travel yàtọ̀ sí nǹkan tó ń pè ní astral projection astral travel òun ló ń pè ní nínú àlá ní astral travel wà and you can connect with anything nínú astral let me tell you something what they call astral travel tó bá fẹ́ kúrò ní Nàìjíríà tó bá fẹ́ lọ sí London ó fẹ́ relocate ó fẹ́ migrate kúrò ní Nàìjíríà ó fẹ́ lọ sí abroad mo fọlọ́run pa ṣẹlẹ̀ rí ó mọ̀ kó máa project ó mọ̀ kó máa ṣe astral travel ni ìwé òkò nímọ̀ ni tó bá kún bí oṣù méjì tó fẹ́ lọ sí ibi tó ń lọ yẹn tó ti ṣe gbọdọ̀ pẹ́ntì hàn bí ẹ̀dá bí ìlà bí ọ̀sẹ̀ méjì òní rò lùsù mo ní ọ̀gá wa ń bẹ̀ spiritual father ní mi do you know what is astral travel astral travel yẹn ni pé gbogbo àwọn èèyàn tó fẹ́ lọ meet lọ́hùn yẹn ó rí láti kọ́kọ́ work yẹn nínú spirituality not just coincidence ó ní láti lọ work yẹn ó ní láti lọ rewrite story yẹn ní gbogbo ibi tó ń lọ yẹn ó ní láti lọ figure yẹn n tó ń pè ní astral travel nìyẹn torí pé reality tó wà yìí you are the one that create it gbogbo nǹkan tí mo ń ṣe yìí gbogbo nǹkan tí mo ń ṣe ẹ̀yin view àtẹ̀wá bì àwọn tí wọ́n dà manifest it tó bá yá àkáǹtì yìí àṣìmámárí 800 níbẹ̀ tó bá yá àṣìmámárí 1000 plus níbẹ̀ viewer tó bá yá àṣìmámárí 2000 viewers níbẹ̀ go and write today's day down it's by it's my manifestation reality mi ni èmi ni mo dé kó wá so tó o má anything tó ń pè ní astral travel òun ni ìrìn àjò tó o fẹ́ rìn lọ́la bóyá next month ń sìn o fẹ́ rìn àwọn ìrìn àjò kan nínú spiritual o tún máa rìnrìn àjò ẹlẹ́ bí spiritual ṣe rí nìyẹn ẹ̀yin kọ́ ló bí akínpà tó yẹ kó ìdí tó ń fi mọ̀ọ́mọ̀ gbé narrative jáde ní oríṣiríṣi false narrative so that you will understand all this thing ìwé mélòó lẹ́lẹ̀ mi kà tó náà fi jẹ́ kí n máa rẹ́ gbogbo àwọn àṣírí ńláńlá báyìí máa tú ìwé lónìí mo kà tó bá ṣe bá pé mo ní tẹríba fún ṣẹ̀dá ìwé mélòó ni mo kà
nítorí pé nǹkan tó ń pè ní astral travel yàtọ̀ sí astral projection. Astral travel òun nínú astral travel láti máa rí duality, kò ń ṣe projection. Astral travel kì í ṣe projection, reality yẹ òun ni astral travel. Reality yẹ òun ni astral travel. Astral projection ìyẹn ní negative òun ní positive. Permanent ni mo ga go and ask ọ̀gá wa ń bẹ̀ spiritual man ni mí, ọ̀gá ni mí ní òkèrè kí ì dé my hand I go give me dey feel me ba. It is possible for you to see a spirit in real life, but not with your third eyes. Not with your third eyes. I say it, not with your third eyes. That is with your vision eyes. Because ojú, this face only nǹkan tó máa ń rí. Third eyes only nǹkan tí third eyes máa ń rí. Third eyes is not for illusion and matrix. Third eye is outer illusion and matrix. Do you understand? Meanwhile, vision tá ń pè ní vision yẹn nínú vision ló ti máa ṣiṣẹ́, nínú matrix ló ti máa ṣiṣẹ́. Bí àwọn trap táwọn èèyàn ti projection oríṣiríṣi àwọn nǹkan, so we can sense it through the illusion, through physical, because the third eye ṣe rí yàtọ̀ sí nǹkan tí wọ́n ti third eye máa rí, ó yàtọ̀ sí nǹkan tí o máa rí bí a ń wẹjú fún ẹni, bí a èèyàn kan ló babaláwo kan ló ṣe nǹkan kan fún ẹ, torí pé ohun tó máa rí yàtọ̀ sí nǹkan tó third eye kì í rí ìrìkúrì. Ohun tí third eye máa rí, third eye máa operate outside of illusion and outside of matrix. Ohun tí third eye wà fún nìyẹn. Third eye máa ń go against system, anything system third eye máa ń go against ẹ. So ohun tí third eye wà fún nìyẹn. Third eye kì í rí ìrìkúrì. Báwo ni ká pé torí pé third eye bá ti ṣe é ṣe fún máa rúkọ na lie. Táyé yìí báyé yìí wọ́n ṣe operate ayé yìí wọ́n ṣe program ayé yìí òun ni third eye máa rí. Ohun tó third eye fẹ́ rí nìyẹn. So tó owó tó ń ròkù ìwọ, that is another spirit, that is another ẹ̀bùn míì nìyẹn. Third eye ṣe ń rí ọ̀tọ̀, mi ò parọ́ fún ẹ bó dẹ̀ ṣe rí nìyẹn. Ẹ bá tap skin kí ló ṣe àwọn èèyàn báyìí tán sí mi lé àmàníjàmbá yìí. So ohun tá à ń pè ní astral projection ó yàtọ̀ sí. Ẹ rí i pé kí ló ń pè ní projection? People can projection their negative onto you. So we want to say astral projection. We have negative of astral projection and we have positive of astral projection. Nínú astral projection láti máa rí content jọ nínú ẹni lọ́hùn nínú ẹni. Àmọ́ ohun tá à ń pè ní astral travel alani through your soul, and through your soul you can mean entity, you can mean any kind of dark force o lè rí wọn, any kind of dark force through astral travel ló ti máa rí. Okay, àwọn àkàìmọye ènìyàn tó ń rí mi lójú oorun náà tí mi ò dẹ̀ mọ̀ wọ́n rí, tí mi ò dẹ̀ ní contact wọn. That's what they call astral travel. You know, it's astral projection. Astral travel, you can come across someone in your dream. That is astral travel. Ẹ má mi ṣe ẹ̀gbọ́. Astral travel ni àwọn ẹni tó dẹ̀ rí yẹn bọ̀ yóò àná mọ̀ wọ́n rí nínú ayé ṣùgbọ́n mọ̀ wọ́n rí nínú àlá. Astral travel ni they can be an entity but wọ́n máa wá in form of human being. They can be a spirit guide but wọ́n máa wá in form of human being. That is what they call astral travel. Ìwọ ò mọ̀ nínú fẹ́sì tó wáyé o ti lọ jagun fún àwọn èèyàn nínú ẹ̀mí, o ti lọ astral travel, o ti lọ jagun fún, o ti lọ ṣẹ́gun bọ̀ nítorí pé o rìn nínú ọ̀nà yẹn spiritually kò jẹ́ kó o mọ̀. O ti lọ travel, o ti ṣe astral travel, o ti lọ ṣe, o ti mọ̀, o ti bójú àwọn èèyàn jẹ́ nínú spiritual, o ti padà dé pàtó wá jí láàárọ̀ o tètè kúrò lórí bẹ́ẹ̀ ara ń rú ẹ̀ o ní lọ yíbọ̀ wọ́n tó ti lọ jagun tó ti dé sí wọ́n tó ti lọ ṣẹ́gun. Because jẹ́ kí n sọ kankan fún ẹ, n tó ń pè ní àwọn absorbing spiritually, that is why àwọn tá a bá jẹ́ healer tó bá jẹ́ túnṣìmọ̀ tó bá jẹ́ healer, if you have the gift of healer you have to understand o gbọ́dọ̀ mọ irú àwọn tó máa observe absorb mákọ̀lọ́ máa absorb, because being a healer someone o máa fight for humanity being a healer bọ́ onímọ̀ o mo ń sọ fún ẹ mi ìparọ́ bọ́ true energy ìkíni ẹ̀ máa fi ń ṣẹlẹ̀ bọ́ onímọ̀ nítorí pé nínú feed yẹ o ti sense energy ẹ nìyẹn, bóyá o ti pitch ẹ níwọ̀nba, bóyá o ti fún ní feelings kékeré níwọ̀nba, that mean your call o máa ṣẹlẹ̀ nínú spiritual. That is why you have to be very careful what you think. Bóyá ń sìn o sense ènìyàn sìn pé o mọ̀ pé nínú spiritual o ju ẹni yẹn lọ, o wá limit ara ẹ díẹ̀ fún ẹni yẹn láti kàn fi understand ẹ pé o fẹ́ mọ feelings yẹn, o wá rí pé ẹni yẹn kò ó ní the assist bó ti feel fún mo parọ́ fún ẹ o máa astral travel
nínú spiritual àwọn nǹkan kan wà tó jẹ́ pé ó need nínú spiritual you go and do it for him or her n tó pè national travel ni ó dẹ̀ pọ̀ lọ́nà tó yapa ó pọ̀ lọ́nà tó pọ̀ gan so national travel wà national protection wà so àwọn kan wà nígbà tó máa ń ṣe ọmọ wa ń dìrí ènìyàn ni bẹ́ẹ̀ náà lánàá náà tá a wá sí ibà tí wọ́n á ń kó àwọn èèyàn láwọn ẹ̀kọ́ téèyàn jáde wá tó ń sọ fún mi pé òun mọ̀ pé spiritual man ni pé mo lè dúró ọ̀dà pọ̀ kí n má máa boost àwọn ènìyàn pé kí n má jẹ́ káwọn èèyàn kan understand spirituality does that make sense? nígbà tí mi bá jẹ́ káwọn èèyàn tí mi bá jẹ́ kó understand spirituality báwo ló ti fẹ́ rúgùn wọn lò báwo ló ti fẹ́ free around from the bondage báwo ló ti máa free around from the box àbí box ìdálẹ́ máa gbé báwo ló ti máa free ara ẹ̀ no be me you come trick with all those one that one no dey again I no send anybody olúkálukú dáhà báyìí olúkálukú dẹ̀ déyàn jíjẹ mọ́ I no dey sef mi ìran ẹ̀ṣẹ́ mi ìran iṣẹ́ torí ẹ̀ wúlò energy vampire ló pọ̀ jù nù yẹn àṣírí la máa ń tún bí báyìí so lọ́kọ̀dé ìgbà tó dé oṣáà ní nǹkan tó ti ṣe fún wa torí nǹkan tó ti ṣe bí mi ò mọ̀ yín rí mi ò dẹ́ bà mọ̀ yín rí ìran wà bá yín iṣẹ́ torí ẹ̀ wúlò energy vampire ní gbogbo yìí ẹ kò fẹ́ dé bẹ́ẹ̀ ni ẹ fẹ́ dé bẹ́ẹ̀ ni ẹ máa sọ English wìrì content and body ẹ kò fẹ́ dé bẹ́ẹ̀ ni so èmi kọ́ ló máa wá fíkì bí I no fucking send your fact gbọ̀n ìran anybody yín iṣẹ́ torí mi ò mọ̀ yín rí àná náà mi ò mọ̀ yín rí mo máa àwọn tèmi dẹ̀ mọ́ra mi àwọn tèmi mọ̀ mi ẹ̀ṣá àwọn tó ń ṣe dáadáa fún wa gbàtọ́ ọmọdé ṣáà pé wọ́n tánà plus ni à ń gbé túkì kúrò mí náà túkì kan so àrùn ẹ má gbàgbé tá ọ̀n bá rí wọn lè move on fọ́ọ̀kùn náà àwọn ọ̀ràn iṣẹ́ ẹ ti yá wìrì àwọn olórí burúkú táwọn sọ̀rọ̀ ń pa ẹni àwọn energy vampire àwọn narcissistic táwọn máa rọ̀gá gbé torí pé àwọn ìdíjẹ́ nǹkan ṣé fọ́n ara rẹ̀ mi ṣe tẹ́mi fi di nǹkan tí mo dì ní èmi ò ṣe yahoo kémi ra di nǹkan mi ra di mo ṣe yahoo ni mo ṣe lẹ́yìn mọ́ nǹkan tẹ́ ẹ mọ́ ìrìnfẹ́ nìkan tó débi tẹ́ dé ẹ mọ́ jìbìtì tẹ́ ṣe kẹ́ tó débi tẹ́ dé náà ẹ mọ yí àwọn èèyàn tẹ́ bá ẹ mọ yí ayé àwọn èèyàn tẹ́ bá tẹ́ kẹ́ tó débi tẹ́ dé èmi ò bá èèyàn kan jẹ́ kí n máa débi tí mo dé yìí wọ́n ṣe yahoo lè ní owó yahoo kọ́ ni mo náà tí mo fi débi tí mo dé yìí o mi ò dẹ̀ jalè ó clear ó rí ló kọ́ mi pẹ̀lú yẹn ẹ̀yin máa bójú ara ń jẹ́ nínú kọ̀ọ̀kan ẹ máa fẹ́ kọ́ máa pọ́n ilé nígbà àgbáyé ní kúure ìṣẹ̀dá máa já yín bọ̀ níbi kí n tẹ́ bá wà ní mo sọ bẹ́ẹ̀ fún ìṣẹ̀dá máa já yín bọ̀ àwọn tó ní láyé máa já yín bọ̀ nǹkan tó bá ti ń dání máa yé ó máa bẹ̀rẹ̀ sí ni máa rí ìkóró ní mo sọ bẹ́ẹ̀ fún yẹn ní kúure I don't need you guys ẹ kọ́jú náà kí ó yìí lọ tàbí wàá fẹ́ máa fi róòsì méjì wàá fẹ́ máa lè fíríkì àwọn olórí burúkú tó mọ̀ jẹ́yàn àwọn ẹranko jàtijàjẹ́ àwọn olóòfù àwọn olóṣì ó bá rí wọn máa lò béèyàn ni wọ́n ni àwọn èèyàn níbi wọ́n ti ṣe dáadáa fún wa wọ́n ti bó nǹkan lọ wọ́n ti ṣe lọ́mà fún wa mi ò rán iṣẹ́ àwọn ìdájí fanfẹ́ àwọn olóṣì wá rí wọn máa lò béèyàn ni wọ́n àwọn tó bí wọn lọ́mọ àwọn ìran wọn bíi jìbìtì bíi jàgídíjàgan náà fi débẹ̀ àwọn tá à ń sọ nìyẹn they won't work it wọ́n máa wá gbogbo ọ̀nà ìbìrú láti fi débẹ̀ so they wọ́n máa sọ story tán tí ìyá aláìyá wọn ẹ̀ bọ́dì tí bàbá wọn ẹ̀ bọ́dì come here come dey dey create even though you give me university mi ràn bàbá ẹ̀ ṣe mò ń wá ẹ̀gbọ́n máa gẹ̀ẹ́jẹ̀ blọọkì ní nadi chris wọ́n ṣe oríyìn ni mò ń wá nínú bíbá tó fẹ́ yín bíbá yẹn lórí burúkú èèyàn játijàti àwọn ẹranko ánímà kóòtù kẹ́kọ̀ọ́ mi ọ̀rọ̀ gà kí ló kọ́ mi pẹ̀lú yẹn fi láì jẹ́ ẹ̀ lọ́wọ́ àti ṣáwèrè blọọkì ẹ̀ pàṣọ ayé ìyá wèrè blọọkì wèrè dànù ẹni kúre fọwọ́n náà lórúbá ń ṣe mí báyìí bí ìyàwó lórúbá mo ń ṣe ń bí ṣòwò ìyàwó lórúbá mi fi kọ́lé ni ṣòwò fọwọ́n náà lórúbá mi fi kọ́lé àwọn lórí burúkú olè àwọn máa lè olófù wa ná róòsì mẹ́ta mẹ́rin ẹ má wo àwọn èèyàn ẹ jẹ́ kí n sọ ọkọ tẹ́nìyàn ṣe fún yín o olórí burúkú tó wá ná róòsì níbi ìsìn ó gbéra ní KWEM ẹ jẹ́ kí n sọ ọkọ tó ṣe fún yín wọ́n ló wá bá mi wọ́n nà wọ́n pé yà o fẹ́ ṣe dọ́kúmẹ́ntì o pé o fẹ́ ṣe dọ́kúmẹ́ntì lábúrọ̀dù o pé o fẹ́ ṣe dọ́kúmẹ́ntì ní UK o pé you want to do your document o ó ló fẹ́ ṣe dọ́kúmẹ́ntì ẹ̀yìn náà ó ló fẹ́ ṣe dọ́kúmẹ́ntì pé obìnrin kan wá fẹ́ bá wọn ṣe pé obìnrin yẹn ó wà nù pé tóbìnrin yẹn bá ti bímọ ńkọ́ o ó ṣètò òun àti bàbá pé bọ́n yẹn fẹ́ ṣe nǹkan yẹn fún un pé owó tó bẹ̀fẹ̀ gbà pọ̀ gan ó máa fẹ́ tó bí 50 million ó wá bá mi mọ́ ẹ̀ jẹ́ ká ṣe báyìí mo dẹ̀ ṣiṣẹ́ yẹn fún ṣẹlẹ̀ bí pé owó yẹn dẹ̀kun 10,000 naira mo dẹ̀ máa message every day adúrú mi send owó mi sí mi kò ṣe pé kò sówó lọ́wọ́ mi o bọ̀ mo ń bèèrè lọ́wọ́ ẹ̀ pé ṣe bọ́ owó mi ni ò dẹ̀ fún mi mo máa message ẹ̀ ó tún máa para fún mi lórí owó mi àwọn lórí burúkú ṣé yahoo lẹ́rù bí àgbò ṣe òwe ní mọ́tọ́ bẹ́ẹ̀ ìlú ọba tó lọ yẹn ìyá yẹ òkín jèrè yẹ ọmọ afẹ́ sọ̀kò sí bíbá ẹ̀ ní mọ́tọ́ bẹ́ẹ̀ fún mi ò ní náà láfíà bẹ́ẹ̀ ò ní náà
lálàáfíà bẹ́ẹ̀ ni mo sọ bẹ́ẹ̀ fún wọn máa já ẹ bọ́ bẹ́ẹ̀ ni mo sọ bẹ́ẹ̀ fún ìjákulẹ̀ ló máa rí bẹ́ẹ̀ láṣẹ Èdùmàrè ni mo sọ bẹ́ẹ̀ yóò ìjákulẹ̀ ló máa rí bẹ́ẹ̀ bó o bá wo o ṣáà rí mo sọ fún yín pé ọba mẹ́wàá ìgbà mẹ́wàá ni o ṣáà rí àwọn bàbá yín ojú nìkan tó padà ẹ̀yìn àwọn bàbá yín torí àwọn bàbá báyìí ọba ni wọn ayé wọn padà bàjẹ́ nínú èkó yìí àti sàtọ tẹ́lẹ̀ ṣùgbọ́n wọn ò gbà nítorí pé nájú vampire ni wọ́n padà ṣẹlẹ̀ tí ó lè lóru báwọn mọ́ ni tí olùbá kátàlẹ̀ fẹ́yàn mẹ́wàá kátàlẹ̀ ẹ̀kan fẹ́yàn mẹ́wàá tí olùbó ẹ̀ làwọn náà owó èpè tó fi rán ẹ̀ lọ London pẹ̀lú ẹ̀ London náà ẹ̀rú náà lọ́ ń ṣe pẹ̀lú yahoo wìrì tẹ́ ẹjọ́ ń ṣe kiri àwọn lórí ibú tí ó yahoo lóru bébì náà kẹ́ kó má dà fún yín. kò sí nǹkan tó kàn yín pẹ̀lú yẹn kò sí nǹkan tó kàn yín pẹ̀lú yẹn kò sí nǹkan tó kàn yín pẹ̀lú yẹn máa kò sí nǹkan tó kàn yín kò sí nǹkan tó kàn yín ìjà wo ló ń filẹ̀ fọlọ́run ba. kẹ́ẹ́dá gbogbo mi bá jáde ìjà oṣù ẹ̀wò ló ń filẹ̀ fọlọ́run ba orí ẹ̀ dàrú yàtọ̀ pa ẹ̀ kò ní kọ́ fi jà lẹ̀ fọlọ́run ba má lù lákàyè má pa ẹ̀ dànù àwọn ọ̀dẹ́ olóṣì bàbá mi wòlíì ni pásítọ̀ ni ó ní aṣọ tó máa ń wọ̀ tó jẹ́ pé ó ti ń fìlà burúkú kan tó máa ń dé sí ìgbà fìlà yẹn oríṣiríṣi kọ́lọ̀ ní olóríṣiríṣi kọ́lọ̀ tó o bá rí wàá rò bí àwọn àtọ́lọ́run jọ ń jókòó ni gbogbo àwọn tó ti bá yà ẹ̀ jẹ́ ńkọ́ wọn ní kàn fìjà lẹ̀ fọlọ́run wọn jà wá kàn pa ẹ̀ dànù má lù lákàyè ẹ̀ dẹ́wọ́ kí yù sára àwọn ló ṣì jàtìjàtì. ṣe èèyàn ẹ mọ̀ pé ọmọ mọ̀mọ́ ni mo ń bókè let me tell you something ẹni tó wá bá ẹ nítorí pé kóun lè rí ìwé ìgbèlú ní UK tó o ti ń ṣẹ́ fún olórí burúkú ọmọ tí mo sọ pé tí wọ́n tó 5 years o ó ti pè mí rí nínú òdu tí mo lọ bá ní hòtẹ́ẹ̀ kan nínú Ìkẹjà tí mi mọ̀ kóun ló lò hòtẹ́ẹ̀ yẹn mo gbé ọṣẹ wá mo gbé àṣẹjẹ wá mo gbé oríṣiríṣi wá gbogbo tó fún mi 100,000 naira nínú ọ̀sẹ̀ yẹn ló lọ sí London ṣé irú ẹni bẹ́ẹ̀ yẹn ló máa padà wá bá gbé kó ṣiṣẹ́ fún ẹ tó dẹ̀ máa ṣiṣẹ́ yẹn fún ẹ tó o máa jẹ lówó tí dẹ̀ máa message everyday wọ́n wá síbẹ̀ wá sọ mi pé kí n fi jà fọlọ́run jà ṣé mo sọ fún ẹ pé mo ń bàjà tẹ́lẹ̀tẹ́lẹ̀ we are just saying bẹ́ẹ̀ni ìfẹ́ rú wọn lọ́dọ̀ tèmi nítorí pé ṣe ló mọ̀ ni ó mọ̀ willingly ó mọ̀ purposely ló mọ̀ ni energy vampire ni wọ́n lórí ilé wọ́lọ́run ló ti wá mo ti gba nǹkan mi padà lọ́wọ́ ẹ̀ mo lára ẹ̀ kó náà kó ló máa rán yẹn tó bá ti ń ran bẹ́ẹ̀ yẹn náà máa já nǹkan mi bà lọ́wọ́ ayé ò ní da kẹ́yìn náà wọn bó ṣe rí àwọn lórí burúkú jàtìjàtì mọ kankan that is why they will move you they will tell you to go and live those fights for God wọ́n náà wá tó kó fìjà lẹ̀ fọlọ́run ba wọ́n dẹ̀ máa ṣe nǹkan fún wọ́n dẹ̀ máa tàǹkì ẹ̀ mú dùn fìjà lẹ̀ fọlọ́run ba ò ní take step to go take they will kill you sara nothing will happen. bó ṣe wà ẹ́ sìn you go dey feel am anywhere ọmọ máa rò ó nínú ọkùn ẹ̀ ọmọ máa rò ó ṣé kò ní máa rò ó nísìnyí ẹ̀ bó dẹ̀ ṣe ń ro yẹn mi ti ń sáfì energy ẹ̀ padà ó mọ̀kọ́ tó tèkì ni kí n message yẹ 2 days 3 days 4 days 5 days kò má reply mi mo tún message another week kò má reply mi purposely ó mọ̀kọ́ tó tèkì àbí tí mo dẹ̀ lówó lọ́wọ́ ẹ̀ tó dẹ̀ mọ̀ mọ̀ and I'm a spiritual man just because of pé o sense pé mi ò kì í ṣèkà wàá mọ̀ mọ̀ ẹ̀ ṣe kò ní fíìlì ẹ̀kẹ́ mélòó lára ẹ̀ mo ní mo máa fẹ́ ti àwọn èèyàn spiritually bó ṣe wà yẹn gan mo máa fẹ́ tẹ̀lé tó máa ti kú pàápàá mo máa sáìfì nínú ẹ̀jẹ̀ tó máa ti àfẹ́ tẹ̀sí máa fi kú torí pé kò ní ní àlàáfíà àwọn ọmọ bọ́ ṣe lè heal from trauma they don't know how to heal from all those things bó ṣe lẹ́mí mo máa sáìfì nínú ẹni mo máa gbà ẹni tàbí bá ti rú báyìí mo máa bọ́ǹkì tírélà ni mo máa jagbà lọ́wọ́ ẹ̀ orí wọn ò gbé ẹ̀tọ́ ọmọ kankan. na I know wetin I dey talk jàre kò ní bàjẹ́ jàre àwọn àpá àwọn rògbé òṣì lọ́wọ́ ó rògbé òṣì tó ń ṣe nínú tradition rádaràda àbí rádaràda òṣì tó ń ṣe nínú òṣì àṣà wọn àti ẹ̀sìn òṣì tó ń ṣe náà máa gbé wá. you don't give me advice má fún advice mi báyìí if not I will ma block here má fún advice mi iṣẹ́ tó má fún advice wò mí dáadáa náà o lọ fún mi láàbẹ̀ fún mi advice ni má ní pé kí nǹkan ṣiṣẹ́ gbogbo máa ṣiṣẹ́ á dẹ̀ ṣiṣẹ́ ọlọ́run má fún mi advice I don't need your advice. àwọn ìka mọ̀ pé káà ni ọmọ òmò ṣé yìí rò bí a pé wọn ọmọ ni okay do you think they don't know àbí o rò bí àwọn ọmọ ọ̀rọ̀ àfọ ọ̀rọ̀ ní energy for energy ni. Let me tell you something how you can break free from the fear. Listen Olódùmarè mo bẹ̀ ọ́ má jẹ́ kán fi gbogbo àṣírí ńlá tí mo ń tú yìí má jẹ́ kán fi bàkáǹtì yìí. Do you know how you can break free from the fear? I've said it before. I said, má jẹ́ kí ìyá ẹ là fún ẹ. Fèlè sọ́wọ́ sí. O tó bá jẹ́ ọmọ kékeré tó bá ń wò mí tó tó mi lọ́jọ́ rí. O lè lé mọ̀ ọ̀nà máa gbé mọ̀ wá ni.
One issue kò jẹ́ ti kò gbọ́. Má jẹ́ kí bàbá ẹ̀ là fún ẹ. Hey, listen, you might have a good father. You might have a good mother. Má jẹ́ kán là fún ẹ. 1, 2, make sure pé nínú ayé yìí before you marry, make sure pé you embody spiritual. If not, you will pass. Ó lè padà resort kó jẹ́ pé ọmọ ẹ náà ló máa padà lò fún ẹ láti máa sáfì nínú ajẹ́, but you will know. Jẹ́ kí n tún sọ̀rọ̀ ní. Ó ti bí ọmọ méjì. Ní ó ti bí ọmọ kan tẹ́lẹ̀ kí tó mọ̀. Nígbà tó dẹ̀ bí ọmọ àkọ́kọ́, operation ló fi bí. Tó bá kéré mi, mo fọlọ́dúnmarì búra. Èmi á nílé ìjọba Adémọ́lá ọmọdé ọlọ́ba tó bá ti kéré mi, mo fọlọ́ ọmọ aṣẹ́lẹ̀ rẹ̀ máa wọnú Canada. Mo mọ̀ ń ṣe. I can affect people spiritually, positively. Mo fọlọ́ ọmọ aṣẹ́lẹ̀ rẹ̀. Mo máa ṣe é mo fẹ́ tú mo mọ̀ nǹkan tí mo sọ torí mi ò kéré. Ẹni tí mo sọ ọmọ kan ló sì bí, yahoo ló ṣe nígbà yẹn. Mi ò kí ń parọ́. Ẹ̀gbọ́n mi kan ló jẹ́ kí n mọ̀. Ọmọ ìyá mi, ọmọ bàbá mi. Ó dà pé mo sọ̀rọ̀ ẹ̀ lánàá. Tọ́lọ́jọ́ máa ṣe yahoo ni. Nígbà tí ó wá ti wá mọ̀ mi, ó ní girlfriend yẹn ló fi sáìfì energy rẹ̀. Wọ́n ń lo girlfriend yẹn láti fi sáìfì energy rẹ̀. Àwọn babaláwo tó ń jọ wà tó ń lọ ṣiṣẹ́ lọ́dọ̀ ẹ̀. Mi ń parọ́ ọ̀rọ̀ tí mi sọ yìí. Mi ń parọ́ mọ́yàn. Àwọn babaláwo tó ń tẹ fáfún pàápàá tó ń jọ wà. Girlfriend yẹ, kò sí ìyàwó ilé ẹ o, girlfriend yẹ tó jẹ́ personal girlfriend ẹ, gẹ́ yẹn dẹ̀ wà òkè, ó fàn, ó dẹ̀ tún wà òkè olówó lọ́wọ́. Gẹ́ yẹn mo ti létà mọ̀, tó jẹ́ pé ó máa rí mi ní social media tó ti padà mọ̀ mí wọ́n náà gan ní person tó máa ń fọ́ fún mi pé àláyé mo máa ń gbádùn nǹkan sọ ẹni tí mo sọ ẹ̀. Èmi ni mo jẹ́ kí pọ̀pọ̀ yẹn fẹ́ déètì yẹn mọ́ nítorí pé àwọn babaláwo máa ń bá sùn. Imagine oníṣẹ́ lọ́wọ́ mi àsọkùnrin, girlfriend tó ní, mo tún wá bá girlfriend yẹn sùn. Rógùn mo fẹ́ ṣe fún ẹ, mo máa bá yí ẹ̀jẹ̀ ni. Kò sí rógùn tó mo fẹ́ ṣe fún ẹ tó lè jẹ mọ́, tí ó mọ̀ ni. Nítorí pé látara obìnrin tó bá sùn yẹn, tèmi náà ti bá sùn yẹn, wọ́n máa fi máa gba ògùn rẹ̀, wọ́n máa fi máa take energy yẹn, ìwọ òde mọ̀. That is what we call sex dot. N tá n pè ní sex dot nìyẹn. Nígbà tí mo dẹ̀ wà nínú rí awakening ni mo mọ̀. Listen. Arákùnrin yìí mo sọ mẹ́sẹ̀jì fún pé kò gbọdọ̀ fẹ́ arábìnrin yẹn mọ́, pé kò gbọdọ̀ dàdé mọ́, pé obìnrin yẹn ló ń gbà fi jáǹkan gbà lọ́wọ́ ẹ̀. Mo ṣàgbó fún. Nígbà tó bí àwọn àgbẹ̀ ojú ẹ̀ là díẹ̀, ó rí ìrànrùn, ó stop. Ọlọ́run bẹ̀rẹ̀ sí ní gbéra. Àwọn kankan ṣẹlẹ̀ láwọn sáà kan. Èmi fi ṣe abaláwo lẹ̀, mo ní mi ò ṣe abaláwo mọ́ pé mi ò dẹ̀ dáfá mọ́. Mo padà sọ́dọ̀ dáàdì mi. Nígbà tí mo pé mo fẹ́ wá pé mo gbọ́ pé kí n máa bọ̀ lọ́dọ̀ ẹ̀ pé kí n máa bọ̀ nínú ìlú yẹn padà pé wọ́n ní pé kí n máa yẹn ṣe mọ́. Ó fọ́, wọ́n tún ti sáìdì yẹn láti yẹn tú ìyàwó ẹ̀. Tó náà wò lè má dóbò. Òbò tó dẹ̀ fẹ́ dókèrè lè yóò mọ̀. Ó kọ̀ lù bí apẹ́ randomly ní ṣe bí wọ́n lo select. For the fact pé wọ́n lo select obìnrin yẹn, they can use it to siphon your energy. You don't know how manipulation work. O mọ̀ bí manipulation ṣe ṣiṣẹ́. Tó bá wọn bí manipulation ṣe ṣiṣẹ́, tó kọ̀ ẹ̀ bá fúnra rẹ̀ ló máa lọ tí ó kú ẹ̀ bọ́nu kachalanga. Wà lọ ti bọ́ọ̀lù WC wà jẹ́ bó ṣe rí nìyẹn ló ṣe máa rọ̀ torí pé ìwọ ló mọ nǹkan tó máa sọ́fà, ìwọ ló mọ nǹkan tó máa go through nínú ayé, ó wọ́n bí ẹ̀dá wà á jẹ́ burúkú ìyà. Ṣé wọ́n tó ti ní ilé méjì nísìnyí wà á tún wá àwọn tó máa ra ilé yẹn gan-an tó ní ta, wà á rà àwọn tó máa wá kán bẹ́ẹ̀ ta ilé yẹn, kọ́ta ilé ta ilé yẹn pé kò lè rówó ní táìmù tí problem yẹn bá dé, màá sọ fún ẹ pé òun ní lè ta, ó mọ kankan. Nǹkan ń pè láyé nìyẹn, wọ́n lè lu ọmọ ẹ̀ fi táàkù ẹ̀ dàbí nǹkan tó pè láyé nìyẹn. Nígbà tí mo tó wá dé tí mo padà sínú ilé arákùnrin, àwọn ọmọ tó bí tó jẹ́ first born yẹn, second born ẹ̀ èmi ni mo bú dán fún torí first born ẹ̀ ss àbí kí ló máa ń pè kí ni operation náà ṣe ọ̀fọ̀bẹ̀gbẹ̀ bí ẹ̀ ni, but second born yẹn mo wò gbà, ó ní àwọn iṣẹ́ kan tí mo ṣe fún, ó ní àwọn kankan tí mo ní fún ìyàwó ẹ̀ lò, ó ní àwọn kankan tí mo ṣe fún, ó lè bímọ láyà tàlàfíà. Ọmọ mi èmi ò kí ń parọ́, ó bímọ láyà tàlàfíà, even though àbúrò ẹ̀ gan tọ́jú yín mọ́ nú, ọjọ́ tí mo náà máa bímọ ló bímọ, ọṣẹ kan wà lọ́wọ́ méjì wà lọ́wọ́ mi, ó wà nínú yàrá mi ń bẹ̀ yẹn. Ọ̀bẹ gbígbóná tó obìnrin bá lóyún tó bá doyún mọ́nú tó bá wá bá ẹ̀mí o tí wọ́n bá orí mi ní tíṣẹ̀dá níbi kí n búdọ̀ yẹn fún wọn tó wá fi lè mú mi pé mo tọ́ná mo mú ọ̀bẹ sínú náà tí bá bu ọṣẹ yẹn pẹ̀lú ọ̀bẹ gbígbóná tí mo bu sí kankan fúnra mi tí mo mú fún tó bá fi lè wẹ̀ fún tó bá ṣọ́ra ibi tó bá ti ń wẹ̀ ló ti máa ibi tó bá ti ń wẹ̀ yẹn ibi tó bá ti ń wẹ̀ ló máa bímọ sí, ó máa rómìnira lẹ́sẹ̀kẹsẹ̀, omi ó wà lọ́wọ́ mi torí èèyàn kan kì í gbẹ̀búrí wọn kì í gbẹ̀bí wúlẹ̀ wọn dẹ̀ kì í gbẹ̀bí òkìtè àbí ọ bẹ́ẹ̀ bá ṣe jábọ́ lára ibi kò sẹ́ni kan tó mọ̀, ìrọ̀rùn ní àṣírí wà, ìyẹn ẹ̀kọ́ ayé ní ayé láti kọ́ mi ìmú alátọ̀run adẹ̀ lò lọ́nà tó tọ́ lọ́nà tó yẹ láti fi ṣe dáadáa. Ó ní àwọn tó ti mo bú fún ó dẹ̀ bímọ láyà tàlàfíà. Ọmọ yẹn wọ́n máa ń invoke àṣẹ wọ́n máa báwo mo ṣe lè pútọ̀ wọ́n àjẹ́ àkọ́mọ yẹn gbogbo nǹkan tó jẹ́ nǹkan tó dáa nínú ilé ọmọ yẹn máa ń bàjẹ́, ó ń ṣẹlẹ̀ nínú ilé yẹn. Let me tell you something, lóòótọ́ ó bímọ bọ́ àwọn máa ń rò bí apẹ́ kìíní yẹn kọ́ máa ń ṣẹlẹ̀ ni. Ṣé wọ́n rò báwọn ọmọ ẹ tó bí yẹn rò báwọn ọmọ ẹ ògbọ́n ni ọmọ 3 years olùbá kò gbọ́n àbí
years yẹn ọmọ yẹn òkú tí lọ tọwọ́ bọ́nu náà wáyé tọmọ yẹn ò tí lọ tọwọ́ bọ́nu náà ó kọ́ lè má ní ìwọ̀nba làákàyè torí pé wọ́n ti jágbàlagbà ọtí ọmọ yẹn tún lè ju ẹ lọ gan nínú spiritual nínú làákàyè torí nǹkan tó ń pè ní agbára nínú spiritual òun ni brain because our sense our brain different báwa ṣe máa ronú yàtọ̀ sí bẹ́ẹ̀ ṣe máa ronú that is how we acquire our ìmọ̀ wa nítorí èyí ò kí n ronú rárá báwọn bàbá ṣe ṣe báwọn ìyá ṣe ṣe òun lè ṣe máa ṣe so we think different so that is what make us power n tó jẹ́ ká jẹ́ spiritual person yẹn so we kí n ronú bákan náà bẹ́ẹ̀ ṣe máa ronú so imagine you think different mo ṣe think different yẹn má gbàgbé you will see result different bẹ́ẹ̀ làwọn ti máa ń dí sọ ọmọ yẹn kò tẹ́ ń ṣe yẹn mo sọ ọmọ yẹn manipulation wọ́n fọ ọmọ yẹn manipulate bàbá ẹ̀ gbogbo nǹkan tó da nínú ilé lọmọ yẹn máa ń bàjẹ́ bàbá dẹ̀ ń sọ pé ọmọ kékeré ni dẹ́kun mọ̀ let me tell you something manipulation tó bá manipulate yẹ anytime tó bá ti manipulate yẹ ìdí tó fi manipulate yẹ ni pé manipulation wà tó jẹ́ for positive manipulation wà tó jẹ́ for negative àmọ́ tó bá ti jẹ́ negative wọ́n fẹ́ dá ẹ padà sẹ́yìn ni that is meaning of destiny swap lọ confirm lọ google ẹ fún ara ẹ that is meaning of destiny swap tí bá manipulate yẹ tí o bá ti ń ṣe pẹ̀lẹ́ tí o bá ti ń ṣe positive pé jẹ́ kí n ṣàlàyé mo lè manipulate ẹ pé òkè o bóyá ó ní nǹkan kan tí mo fẹ́ látọ̀dọ̀ ẹ tí mo fẹ́ látọ̀dọ̀ ẹ yìí mo mọ̀ kó wà ní ìkáwọ́ ẹ mo mọ̀ kí nǹkan yẹn wà ní ìkáwọ́ ẹ mo dẹ̀ nídìí nǹkan yẹn nínú ọ̀dọ̀ mi ọ̀nà wo ni màá gbà tí nǹkan yẹn tó máa fi rí nǹkan yẹn látọ̀dọ̀ ẹ tó máa fi jẹ́ tèmi tó yẹ pé wàá fi fún mi ní nǹkan yẹn mo gbọ́dọ̀ manipulate yẹ ní good way mo máa manipulate yẹ bí manipulation wà fún dáadáa manipulation wà fún burúkú so mo gbọ́dọ̀ manipulate yẹ kí nǹkan yẹn kó lè jáde ní ọ̀nà tó máa fi favour ẹ̀mí kò dẹ̀ ní ní ẹ lára torí pé mo mọ̀ pé kíní yẹn wà lọ́wọ́ ẹ̀ ni tó o lè ṣe fún mi but I will manipulate you. Ṣe ẹ jẹ́ kí n come there ẹ jẹ́ kí n farabalẹ̀. So you will get to know what is manipulation. Pé ọ̀nà tó ń gbà fi manipulation pọ̀ gan. Yeah. So ọmọ arábìnrin tí mo sọ pé ọmọ ọkùnrin tí mo sọ pé tí mo ṣiṣẹ́ fún tó wá bí ọmọ tó jẹ́ pé ọmọ yẹn last born ẹ̀ òun ló jẹ́ ọmọ ọkùnrin ni. Bọ̀ ọbẹ̀ kan ló fi àṣìṣe fún ọmọ yẹn. Àṣìṣe fún ìyá tí ìyá fi rí bí wọn lè lu ọbẹ̀ fi gbẹ̀bí ẹ̀. Àmọ́ ọmọ yẹn wọ́n ti ajá àkọ́ ọmọ yẹn. Wọ́n ti tí mo mí ìbàrà ajá kìnnìún pé wọ́n ti sú ọmọ yẹn. Wọ́n ti ń lu ọmọ yẹn géètì bàbá ẹ̀. Wọ́n ti ń fi ọmọ yẹn siphon energy bàbá ẹ̀. Wọ́n ti ń fi ọmọ yẹn gba ọ̀kan lọ́wọ́ bàbá ẹ̀. Let me repeat myself. Anytime they want to manipulate you negatively, they want to make sure you go back forward. Irú English wo rèé bàbá Ògún? Kí ló dé? Wọ́n àwọn èèyàn wà bí àwọn kan ṣe rìkọ́ọ̀dì. Irú English burúkú wo ló ń sọ yìí? Ṣé ìkọ̀lẹ́ tara mi? Anytime tó bá ti lè manipulate yẹ, tó bá jẹ́ negatively, wọ́n fẹ́ manipulate yẹ, they want you to go backward. They want you to go backward like 10 steps backward. So tó máa manipulate ọmọ kékeré. But nígbà yẹn mo rí nǹkan yẹn, mo pe bàbá ìsàkíyèsí. Ohun tó tọ́ fún mi bàbá yẹn kéré ni. Ọmọ yẹn dẹ̀ ti kọjá 3 years. Mo filẹ̀ bàbá yẹn kéré ni. Ọmọ yẹn ó bà PS2 ẹ̀ jẹ́. Ó bà làpí jẹ́. Kí lọ́mọ bàjẹ́? Kí lọ́mọ náà bàjẹ́? Ọ̀ǹtì tó yẹ ṣe wá kó gba nǹkan yẹn kúrò lẹ̀. Wọ́n tún ṣe lọ rà mí wá kó kúrò lẹ̀. So wọ́n lè lo ọmọ wọ́n lè ajá kọ̀ mọ́ láti fi manipulate yẹ bọ́ nítorí pé wọ́n ló bí yẹn wàá máa wó o lè mọ̀ nítorí pé mask ni ohun tó ń pè ní mask yẹn o ò ní mọ̀ pé ọmọ yẹn ló ń lo against yẹ wọ́n ti lo obìnrin pẹ̀lú èmi wọ́n ti lo obìnrin fi ṣáìfì nílá jìnnì rí ní sùúrù obìnrin wọn ò gọ̀ lẹ́yìn sọ fún ẹwọ́ tó wà nínú marriage lọ́wọ́lọ́wọ́ báyìí ìwọ tó wà nínú ìgbéyàwó wà nínú relationship ṣòro bóbìnrin gan obì àkọ́mọ́ right thing that same thing tó máa ń repeat every day tí wọ́n máa ń bí ẹ gan same thing ló máa ń sọ every day tó bá ti kúrò lé ikú ló lọ mú wà lọ́mọ gógóró tó bá ti lọ́mọ gógóró torí pé ó ti tẹ́ǹtì ó ti lọ́mọ gógóró ti lọ́mọ gbogbo sọ̀rọ̀ mbẹ́ tó ọkùnrin máa lè wálẹ̀ tó bá ti padà ṣe ni ó ti ṣe ń jẹ fún ẹ àbí kó tó lọ́mọ bóyá máa ṣe ń dómì pẹ̀lú búrẹ́dì tó máa dàbọ̀ láti gbòòrò wàá jẹ pé wàá tún lọ sùn wàá yíjú that same thing tó ní pé kárábìnrin yẹn máa ṣe tó ń ṣe yẹn níwájú Olódùmarè wọ́n fi ń sáìfì yẹn lájẹ ni kò ṣe pé kò mọ̀ intentionally ó mọ̀ láti máa ọ̀tí ẹ ni torí pé attachment ni nínú ìrìn àjò ẹ láti fi dá ẹ dúró láti má jẹ kó move on ó mọ àbí obìnrin máa ṣe the same thing fún ẹ everyday wọ́n á lò dá pé àwọn àtọ́ pé àwọn olórí burúkú àwọn àgbàlagbà yìí náà ni àwọn olórí burúkú ló ṣì wọ́n máa tọ́ fún ẹ pé ilé ọkọ láti máa ń kẹ́kọ̀ọ́
ilé ọkọ láti máa ń gbọ́n, ilé inú marriage láti máa learn. So ẹ̀kọ́ tí mo sọ fún ẹ̀yẹn lélẹ̀ pé o máa kọ́ ẹ̀kọ́ yẹn lọ́gbọ́n yẹn. O lè kọ́ negatively, o lè kọ́ positively. Tó ti yẹ, o lè kọ́ lọ́nà méjèèjì, kò sọ́nà tó lè gbà fi kọ́ ẹ̀kọ́ yẹn. Nísìnyí báyìí sìn, o lọ́kọ nínú ilé, tó jẹ́ pé ó ọ̀dí ẹ̀jù everyday òun ló máa ń ṣe. Ntọ́kọ yẹn tó máa ń ọ̀tẹ̀ ẹ̀jù ló máa ń ṣe, ní gbogbo ìgbà that same thing ló máa ń sọ. Ṣé ìwọ ti wà ní stage pé o ti lè experience ẹni tó gbé sínú ilé yẹn? O ti wà ní stage pé ṣé o ti wà ní stage pé òkè o tó ló yẹ kó wà ní stage pé òkè wọ́n ló yẹ kó yàn fún ara kò yẹ kó yàn fún ẹ nítorí àwọn tó yàn fún ẹ wọ́n mọ̀ láti fẹ́ fi ntọ́ yàn fún ẹ wọ́n mọ̀ pé agbára ò lè gbé tó o bá detach from those things wọ́n mọ̀ pé táwọn máa gbé kíní ẹ̀sìn wájú kíní ẹ̀ máa lè disturb ẹ láti àwọn máa kíní ẹ̀ dàbí way of taking from you because wọn none of me ó wà pẹ̀lú wọn so they have to wọ́n ní láti lọ wá attachment tó jẹ́ pé ẹni tó wà bí àwọn náà tó jẹ́ ẹnìyànjẹ́ vampire bí tàwọn náà tó jẹ́ wọ́ọ̀lọ́ bí tàwọn náà tó jẹ́ lórí burúkú bí tàwọn náà wọ́n ní láti gbé wá kán lù ú sí ẹ nínú ìrìn àjò ẹ̀ sí wọ́n máa kọ̀ dágbé randomly wọ́n náà máa fẹjọ́ máa tún pásítọ̀ gbogbo gbà pásítọ̀ tó sọ pásítọ̀ máa ní pé ẹ má wọ̀rẹ̀ ẹ sọ fún madam bí kàn wá rí mi ẹ sọ fún madam bí kàn wá rí mi ẹ sọ fún madam bí kàn wá rí mi ẹ sọ ẹ má wọ̀rẹ̀ ẹ sọ fún madam bí kàn wá rí mi. bí wọ́n bá ti sọ̀rọ̀ ẹ̀ lákọ̀ọ́gbọ̀n èjì ká ní sojú ẹ̀ láti báyìí rábì ẹ sọ fún madam bí kàn wá rí mi ẹ sọ fún madam bí kàn wá rí mi àbí kò ṣe jí àwọn lórí burúkú ẹ sọ fún madam kó wá rí akọ̀gbọ́n ara báyìí ẹ sọ fún madam kó wá rí mi. tí madam bá wá kò ṣe pé nǹkan tó ṣẹlẹ̀ ló máa sọ fún madam fún ara ẹ̀ ó flat madam fún ara ẹ̀ máa jọ wọ́n lẹ̀ nǹkan mìíràn àti madam máa tọgbà mú so ọmọ wa already ọmọ kó ọmọ kankan mú gùn níwọ ọmọ wa tìmù lórí ẹ̀ ó gbọ́dọ̀ fi oṣù madam pé okun náà ó gbé ọbẹ̀ dání àwọn ó gbé ọbẹ̀ dání sínú tree ó gbé iyán dání sínú tree wá kúnlẹ̀ wá ń bẹ̀bẹ̀ òun ni pásítọ̀ àti ìyàwó ẹ̀ máa ṣe fún ẹ̀yin obìnrin tó wà pẹ̀lú ẹ̀yẹn ọkọ̀ wọn máa wà kọ̀ wọn anytime tó máa fẹ́ gbùgbẹ̀ wọn máa gbùgbẹ̀ lórí ẹ̀ wọn máa jẹyàn wọn kọ̀ máa wọn mú gun wọn tún máa fọ omi ẹ̀ máa ṣe é mọ̀ pé ti gbé nǹkan dání bá wọn tún rí yẹn ní gẹ̀ẹ́nẹ̀. nítorí ṣe máa ń pọ̀ ní vampire nìyẹn tí òòrí bọ́ ṣe máa ń ṣe ni because I can see them tí wọ́n máa ń ṣe bí wèrè ni nǹkan yẹn kan tó máa sọ fóbìnrin nǹkan yẹn ló máa ṣe lọ́la nǹkan yẹn kan ló máa sọ fóbìnrin yẹn máa tún ṣe lọ́tùnla ṣé kò ń ṣe energy vampire ni and when you complain to your dad o máa sọ fún ẹbí o máa ní sùúrù la fi ń ṣọkọ obìnrin they are the one that impose that lady to you sùúrù la fi ń ṣọkọ ọkùnrin wa ní sùúrù ni ìrè ní ẹ ọlọ́mọ àti wá ń wèrè energy yẹn ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ your energy is going small till you dream o kò ní lè ronú mọ́. ó dílé bàbá Yẹmí wò àwọn ló wà ń bẹ̀ o wọ́n á bẹ̀rẹ̀ sí máa mú ẹ lọ bàbá Yẹmí wò kákàkiri ọ̀dọ̀ bàbá Yẹmí wò kákàkiri àwọn náà wà ń bẹ̀ o wọ́n bẹ̀rẹ̀ sí máa mú ẹ wò wọ́n máa mú wàá sọ fún mi pé o jẹ́ vampire wọ́n energy vampire wàá sọ fún mi pé o mọ̀ pé energy vampire ni ẹ wọ́n tó o sáfìn energy yẹn wàá sọ fún mi pé o mọ̀ pé o sáfìn energy yẹn mo ń sọ̀rọ̀ kọ́lẹ́ ẹ̀kan kí network yẹn kó tó ṣe yá dáadáa wọ́n máa ń sọ̀rọ̀ kan páwọn kan ẹjọ́ bá tá a fi kiri ni wọ́n máa ń sọ̀rọ̀ kan páwọn kan máa ń wáìnì nìyẹn àwọn guy àbáwọn obìnrin kí ló ń pè ní wáìnì tó bá kí n ṣe energy vampire kí ló ń pè ní wáìnì because nígbà tí wọ́n ti mọ̀ ẹ́ńtì ẹ̀ tí mo mọ̀ ṣe nǹkan tó bá ń bí ẹnu tí wọ́n dẹ̀ react kí ló ń pè ní wáìnì kí ló ń pè ní wáìnì mo sọ fún ẹ pé àwọn raptilian fún wọn ní wé ọ̀nà tó yàgbá tó fi ń sáfì ẹ̀nájì àwọn ènìyàn tẹ́ẹ̀ mọ̀ tẹ́yìn kan ló dá pé àwọn yẹn platform ti máa dé báyìí tó yẹ pé nígbà tí dé ní platform wọn yẹn nínú TikTok yìí follower ni mo wá o àwọn tó máa ń ṣe ẹ wọlé ẹ ti dáhùn follower abálẹ̀ ti máa ń sọ ọmọ yẹn máa ń polówó wọn tó bá ti wá wọlé sínú bẹ̀ màmá rí pé ẹni tó ní péjì kan fúnra rẹ̀ energy vampire ni so imagine nǹkan tó máa tó wọn sọ fún mi nǹkan tó torí pé mo ti ràn wọn ní sọ fún mi kí tó dàgbà so kò dẹ̀ sí nǹkan méjì tó máa ṣe fún energy vampire detachment ni because ẹni yẹn sọ energy vampire kò sí àní ó ní kíní kan tó máa ń pè ní energy boundaries wà energetic boundaries wà energy boundaries wà tó bá ní energy boundaries with ènìyàn tẹ́lẹ̀ ọjọ́ wà nínú ilé tẹ́lẹ̀ ẹ̀dẹ́jẹ̀ energy vampire wọ́n tọ́ ẹ̀ emotion mẹ́rin ló ní ṣé wọ́n ní depth emotion ni wàá kọ́ blue ni wàá kọ́ ní gbogbo collapse ni wàá sùn ní jí nítorí pé gbogbo nǹkan tó máa fi react ni wọ́n máa ṣe fún ẹ because you need your reaction yẹn ló ń fẹ́ fi ló lè fi sáfì energy yẹn so àní yóò wà pẹ̀lú ẹ̀ ó máa collapse níjọ́ kan wàá collapse nítorí pé gbogbo ọ̀nà tó máa fi react ló máa wá energy vampire dẹ̀ ni ẹ̀dẹ̀ jọ ń gbé nínú ilé
àwọn èèyàn mọ kankan rárá energy vampire wàá rí ìgbà gbígbẹ́ ìlú ṣe energy vampire máa burú gan wọ́n yà wèrè gan wọn kì í ṣe ènìyàn manipulation ló lọ fà ọmọ yẹn ti mẹ́sẹ̀jì mi o tó bá ti di wọn àníṣin mo jáde mo parọ́ má padà wá ni o ẹ send request má padà wá lọ́sàn-án iná ni o má padà wá lọ́sàn-án iná ni mi parọ́ bọ̀ mo fẹ́ lọ ṣe nǹkan within láàrin 1 hour 30 minutes fẹ́ lọ ṣe nǹkan tó bá ti di wọn àníṣin ọmọ yẹn ti mẹ́sẹ̀jì mi sẹ́yìn òun náà ni mo wò yìí òun náà rí question tó wà tangible question tó ní ìtumọ̀ tá a lè dá sí tí wọ́n lọ́ máa free from ẹ̀rù question ni mo fẹ́ kó wá béèrè lókè can send your request wá béèrè máa béèrè question wèrè o oníṣòrí burúkú o tí n bá ha mọ́ ẹ nǹkan ṣe é nìyẹn mi parọ́ fún ẹ o tó ló máa ríro bá lè ṣe ń ríro o lè yílì o àwa lè yílì o tó bá ṣe ń ríro ẹ máa gba nǹkan lọ́wọ́ ẹ o so wà very careful má kọ́ wá béèrè serious question mi báyìí o bá jágbàlagbà máa rubbish ẹ o and then whenever tó bá ti ń rù I'm taking from you tí bá parọ́ kí n má rajé fi dùgbà so mo mọ nǹkan tó máa ṣe because mo mọ nǹkan tó ń pè ní spiritual I will affect you wà very careful. Faruku ṣàná sí láìpẹ́ yẹn. Hello, sir. Yes, sir. Ẹ káàárọ̀. Ẹ káàsán. Ẹ káàsán. Yes, sir. Ẹ kú dédé àsìkò yìí. Wọ́n ní ìfàtẹ́ bá ti wá ṣe live stream mi ṣe ń gbọ́ mi sá bàbá. Bẹ́ẹ̀ni, sir. Ẹ má máa kí mi pẹ̀lú ẹ̀ lò. Okay. Ẹ̀dẹ̀ má máa kí wa pé good morning. Ẹ tètè embody kan yìí sí i. Tẹ́ ẹ̀ bá embody ẹ̀ kò tí kòkòtẹ́ fẹ́ embody you say you want to do spirituality you want to do spiritual but you don't want to embody ẹ̀ fẹ́ àwọn kọ̀ọ̀kan wà tó jẹ́ pé ẹ ní láti change ẹ̀. Because n tó ń pè lótìtọ́ nìyẹn ẹ lò ayé yìí ló ń jẹ́ bẹ́ẹ̀. Life is this planet is earth I mean this earth this ayé lọ́run kò ẹ̀mí kan sọ pé iná wà lọ́run kò sí iná kankan lọ́run. Bẹ́ẹ̀ni. Inú ayé yìí náà ni iná tẹ́ ẹ máa ń ní nǹkan tẹ́ máa embody the truth òtítọ́ tí mi sọ fún mi pé kẹ́ máa kí mi pẹ̀lú hell mọ́ torí mo ti already mo ti embody fire yẹn so ẹ má dẹ̀ tún ṣe pé fún mi mọ oríṣiríṣi àti mi ti sọ fún yín so you have to correct yourself face that shadow n tó ń sọ nìyẹn so tẹ́ ẹ bá ti lè face yẹ ó mi gbé embody kankan irú èmi sì mi kí kíyàn pé ẹ good morning mọ́ mi kí kíyàn pé ẹ ló mọ́ when I want to get má fẹ́ kíyàn tó bá jẹ́ pé ọ̀sán ni ẹ kú dédé àsìkò yìí o tí n bá tiẹ̀ mọ táìmù tó ti ń pè mọ́ bí mi mọ́ bí tó ti ń pè mí ẹ kú dédé àsìkò yìí o báwo ni sà ẹ káàárọ̀ mo sì mẹ́rin parọ́ fún yín kẹ́ bá mọ nǹkan tó ń pè ní mọ́yìn iṣẹ́ mo túmọ̀ mọ́yìn ni ẹ lọ confirm ẹ lọ Google ẹ̀ náà àmàlélógún iṣẹ́ àmàlélógún ẹkùn. Àmín. Bọ́ ẹ̀ ṣe lè bẹ́ẹ̀ mọ̀ so wọ́n kílẹ̀ tí wọ́n ti ẹ̀ bọ́dì. Mi ò mọ̀ ni so nǹkan tó wá bẹ́ẹ̀ ṣe nítorí ẹ̀ náà la ṣe wà láì fi kálí mọ́ náà. Mo ti gbé níbẹ̀ nìyẹn ẹ̀jẹ̀ ti mọ́ ni bọ́dì lẹ́sẹ̀kẹsẹ̀ bọ́dì ẹ̀ nǹkan tó ń pè embodiment ni bọ́dì lẹ́sẹ̀kẹsẹ̀ whenever you want to give somebody like me or you want to èèyàn bá fẹ́ dín ẹjẹ́ kó mọ̀ pé kó má kì í bẹ́ẹ̀ mọ̀ ẹ máa sọ pẹ̀lú sùúrù tó máa fi understand ni pé kó jọ pé kó má kì í pẹ̀lú kí ni ẹ̀ mọ̀ that is what you embody because that is true to tell you. ọ̀rẹ́ ọ̀nà ti sọ fẹ́ ni ẹ bẹ́ẹ̀ èèyàn ti block ìyẹn kúrò nínú ọ̀rẹ́. ẹ ti move on yẹn that's how you grow spiritually sir. Bẹ́ẹ̀ni sir. That's how you grow. Kí ni ìbéèrè yín bàbá? Sir question tí mo fẹ́ béèrè ni pé báwo mo fẹ́ pùtẹ́ bá bẹ́ẹ̀ èèyàn notice like bẹ́ẹ̀ on siphon energy I understand bẹ́ẹ̀. Okay. How do you notice? Báwo lè ṣe mọ̀ pé wọ́n siphon energy yẹn? How do you know? Like ẹ mọ̀ fún. Kí làwọn science kí làwọn kankan tẹ rí? A ní kankan tẹ rí. Báwo lè ṣe feel emotion yín? Báwo lè ṣe nígbà tó ṣẹlẹ̀? Because that's how you know. It's through your emotion. Firstly, bí èmi ní ìsinyìí mo fẹ́ fi ara mi ṣe láàpò mo fẹ́ sọ̀kan. So there was this time ẹgbẹ́ nǹkan lọ dáadáa bẹ́ẹ̀ torí bye everything kò tẹ̀ ẹ̀dí bá kan nǹkan lọ dáadáa tó ẹgbẹ́ kìíní. Ó wá ní ọkàn tó yẹ kó close sí mi gan. Ìyẹn kò ṣàdédé ó kọ̀ bẹ̀rẹ̀ sí mi fún mi kan tí kò ń ṣe pé mò ń béèrè lọ́wọ́ ẹ̀. Ṣé understand? So máa notice pé time tẹ̀lé ẹ bẹ̀rẹ̀ sí ní fún mi láwọn kan bí a tó bá bọ̀ ṣe lọ fún mi lẹ́nu tí bá ní pé mo fẹ́ kí àbí pé kíní ó lè jẹ́ pé àwọn èlò máa gbé lé ní kò sí ara ló bízì ó ṣe kíní kan so èmi náà dẹ̀ mo jẹ́ ọ̀rọ̀ dẹ̀ pé
ara mi máa ń bá mi sọ̀rọ̀ tí bá ń bọ̀ wọ́n á rí pé tó ti ṣe bẹ́ẹ̀ bí ẹ̀kan ẹ̀ẹ̀mejì ẹ̀mẹ́ta ẹ̀lájú mi wá spirit mi bínú pé wáyé téèyàn ṣe máa ṣe kọ́ fún ẹ tó máa ń pé òkè kò tẹ̀ appreciate kò bá ẹni ẹ̀ sọ̀rọ̀ pé kò dúpẹ́ lọ́wọ́ ẹ̀ kó máa fún ẹ táìmù ẹ̀ ó kọ́ dọjọ́ kan ẹni ẹ̀ ṣàtúnṣe kan ẹ̀ mo á pè mo ṣàyẹn pé bó ṣàṣe ń ṣe kò lọ déédéé sọ́dọ̀ tèmi mọ́ so bó ṣe wá ṣe nǹkan ẹ̀ náà tí mo á pè lọ́jọ́ ẹ̀ mo á sọ fún pé tí mi bá ti béèrè anything lọ́wọ́ ẹ̀ kó má fún mi kankan wọn ṣe understand so up to this moment àwọn kan ẹ̀dẹ̀ ló ti ní affect nínú part tèmi tó yẹ pé mo ṣe fine way láti come back to myself. ṣé ẹ ti gúnlẹ̀. Then so question tí mo fẹ́ béèrè gangan ni pé if àtọ̀ téèyàn bá notice irú àwọn kan bẹ́ẹ̀ báwo ni èèyàn ṣe lè call power èèyàn padà energy yẹn báwo ni èèyàn ṣe lè gain ẹ̀ padà. ṣé ẹ ti gúnlẹ̀ báyìí ṣá. Bẹ́ẹ̀ni. Yorùbá ni a máa ń pín gbọ́ ní àkínpégọ̀ Yorùbá ló sọ bẹ́ẹ̀ kó ṣe àwọn àgbàlagbà olórí burúkú làwọn àgbàlagbà wọn Yorùbá lè rí ìfà òbí sí torí àwọn tó bá jẹ́ onímọ̀ nínú àwọn tó bá jẹ́ Yorùbá àdúrà wa ìlérí ìta wa máa bá wọn ṣùgbọ́n àwọn àgbàlagbà tó pọ̀ jù nínú wọn olórí burúkú ló pọ̀ jù nínú wọn bẹ́ẹ̀ tó láwọn abẹ́rẹ́ àwọn ló jẹ́ kí wọ́wọ́ bá torí kò ṣe pé inú wọn náà ní ìmísí tán lè fi dìtẹ́ẹ̀tì kan yẹn tán lè fi dá nǹkan yẹn padà kò ṣe pé wọn mọ̀ àwọn náà decide láti máa siphon ẹ̀nájà wọn yẹn ṣùgbọ́n táwọn náà ṣe tó ìlàwọ̀ ṣe ní wúre fún wọn àṣà máa gbé wọn rí torí ọ̀rẹ́dì mi kì í ṣẹgbẹ́ wọn wọ́n lè tún lọ lọ́dọ̀ orí tó bá dẹ̀ wọn àlàkùn ọ̀rọ̀ ayé wọn ní dá bí tí mo lọ rí alàgbà detachment in the first thing. Okay. detachment fún ẹni tó bá ń swipe torí pé nínú spirituality gift is àwọn gift kan wà nínú spirituality tó jẹ́ pé energy swap ni so ti ṣe àwọn gift kan wà tó jẹ́ pé tó bá fún ẹ even nínú dream even nínú nípa ayé tó bá fún ẹ nítorí pé ẹ lákèsí ni gbogbo kí ni ti ṣẹlẹ̀ lójú oorun wọ́n ti play case ẹ̀ fún yín lójú oorun láti lè fi mọ bẹ́ẹ̀ ṣe máa avoid ẹni yẹn ṣùgbọ́n ẹ pay attention sí wọ́n ti fún yín ní different type of sign for you dem ma ti fi detect pé ni o fẹ́ wà báyìí ẹ mọ̀ látàrí pé ẹ lákèsí ẹni tí wàá ṣe nǹkan yẹn detachment in the first thing ẹlẹ́kìnní ni ẹlẹ́kejì ẹ máa cut cord ẹ máa burn bridge do you understand what I mean burn bridge mean gbogbo ọ̀nà tẹ́ni yẹn tó fi rí ìṣì ẹ o máa make sure kó burn ẹ o máa gé contact tó máa ń lò tó fi rí ìṣì tó bá jọ pé kẹ́ change ẹ àbí kẹ́ get ẹ blog tó bá tó wá ní àwọn ènìyàn tó mọ̀ true yín ẹ limit ẹ because kò ń ṣòwò nínú ilé yín lọ ti ń lo òun against yín. ṣé wàá pẹ̀lú wa sá. bẹ́ẹ̀ ló sá. kò ń ṣe òun nínú ilé tó ti gbé bí yín lọ ti ń lò because bí kò lè ọba pa nítorí o lè pa ní ẹ̀kúlé lọ́tà wà nílò àṣínígbé àwọn tó wà nínú ilé yín lọ́mọ ṣáàtì tẹ̀gbé àwọn tó wà nílé lọ́mọ nǹkan tó gbé wa lọ́mọ orúkọ tó gbé wa lọ́mọ orúkọ mọ́mẹ́ tó wà lára so nígbà tó bá ti lè plan kíní yẹn táwọn bá ti lè ṣe kíní yẹn sínú ṣáàtì ẹ definitely tẹ bá ti wà níta gbogbo ọ̀nà tí àwọn tó bá ń súnmọ́ yín bí ọ̀rẹ́ bí ìyàwó bí girlfriend gbogbo ọ̀nà tó máa fi máa siphon energy yẹn tán àwọn máa fi allow energy yẹn nínú energy feed wọn frequency yẹn nínú energy feed wọn máa wá so wọn tó bá lè ti lè allow ẹ they will be siphoning your energy through them through those people so what you need is to burn the bridge or cut the cord first you have to detach yourself from all those connection do you know why we have reawakening why ta fi ní reawakening nítorí pé àwọn ènìyàn wọn ṣe máa ń burn bridge àwọn ènìyàn wọn ṣe máa ń cord wọn ṣe máa ń cut cord wọ́n ṣe máa ń cord wọn mọ́ that is why we have reawakening nítorí pé tó o bá kúrò ní stage kan o lè bọ́ sínú stage kan so fine àwọn ènìyàn tó dẹ̀wà pẹ̀lú yẹn àwọn ló jẹ́ kó máa repeat cycle tó o bá lé wọn dànù kó lájú ẹ̀ bá kó lé wọn dànù kó lórí kúkú ìwọ olú ayé òrìjà olóṣì yẹn oṣù kọ́ba tó o bá ti lé wọn dànù they will never let you move so you have to call them off to move on ní sùúrù torí pé ní ìgbà míì dáadáa tẹ́ ẹ ti ṣe good karma tó ń bọ̀ yẹn táwọn ti lè attach mọ́ yẹn ancestor yín spirit guide yín àbá ọtí yín tàbí ìṣẹ̀dá yín so good karma tó ń bọ̀ lọ́nà yẹn wọ́n mọ̀ pé ẹ̀yin ọ̀nà pàmò ẹni yẹn wọ́n ṣe 2 eyes wọ́n ṣojú méjì so wọ́n máa limit gbogbo eré tó yẹ kó wọlé fún yín torí wọ́n already wọ́n mọ̀ pé ẹ̀yin ti wà ní surrounding wọn so wọ́n ti mú yín sọ́wọ́ so ẹ̀yin ò dẹ̀ ríran ọ̀run so gbogbo ọ̀nà tí ajé èèyàn fi wá sọ́wọ́ tẹ̀yin náà máa wá
That is why púpọ̀ tó wà nínú àwọn Yorùbá tèmi go against. Àwọn tó yapa nínú Yorùbá tèmi go against torí pé wọ́n favour àwọn reptilians. Wọ́n favour àwa gẹ́gẹ́ bí humanity gẹ́gẹ́ bí apá àjọ ọmọ wa gan nípa àjọ ọmọ lẹ́yìn wọ́n favour ara nípa àwọn ọ̀rọ̀ tó ń sọ because àwọn ọ̀rọ̀ yẹn ẹni tó bá ní ìmọ̀ tó bá lọ tu á mọ̀ pé attack ni. Ẹ̀ á mọ̀ pé attack ni. So nísìnyí báyìí sìn nígbà tẹ́ bá ti kọ́ọ̀tì wọn ẹ ti kọ́ọ̀tì eléyìí ẹ ti kọ́ọ̀tì tọ̀hún ẹ ti kọ́ọ̀tì eléyìí ẹ ti kọ́ọ̀tì ẹ so nítorí pé ní sùúrù jẹ́ kí n sọ kankan fún yín sà tẹ́ ẹ bá sì wà pẹ̀lú wọn lọ́la àbí Adéọlá Faruku Ayọ̀lá nítorí pé tẹ́ ẹ bá sì wà pẹ̀lú wọn wọ́n sì máa continue ẹ gbà bébí á pé ẹ lè set boundary fún energy and you can be with them. Only work with me for a certain energy. But let me tell you something. No matter how much to rebuild that me by in toxic area with toxic people. What you need by me, sir, is to detach yourself and cut all the cord. So big matter but you cut all the cord here. You will now be calling your power back. Energy. Just Ami wa pẹ̀lú ọ̀tẹ̀. Detach from them. Okay, yeah, that's right. Tọ́rọ mi ayé iná láì dá pé ẹjọ́ wà báyìí one on one. You have to call the court wà block wọn. O gbọ́dọ̀ bá wọn sọ̀rọ̀ mọ́. O gbọ́dọ̀ jẹ́ kó máa rí ẹ pè mọ́. Ẹ gbọ́dọ̀ jẹ́ kó máa rí yín pè mọ́. Ẹ jẹ́ kí n sọ kankan fún yín. Due to pé èèyàn kọ̀ ṣe hello sir hello. Ṣé ẹ mọ̀ kó lè wà nínú energy field yín á dẹ̀ máa sáfì energy yín. Gbàtẹ́ ẹ̀ mọ̀ bó ṣe ń ṣiṣẹ́. Mo bó ṣe ṣiṣẹ́ títí pé mo bó ṣe ṣiṣẹ́ ẹ̀yin ò mọ̀ just pé èèyàn kàn wà ní WhatsApp yìí ló máa sáfì energy mọ̀. Tó bá gbé bí a relative èèyàn nìkan bí àwọn tó yẹ kó súnmọ́ èèyàn gidigidi gan ẹ̀ bí a family. Kí ló jẹ́ relative nínú spiritual? Kí ló kò sí nǹkan tó jẹ́ relative nínú spiritual? Uncle Faruku tó máa ń sún mi lọ́rọ̀ yẹn máa dání wọn nìyẹn tó máa gé lọ́wọ́ bẹ́ẹ̀ máa borúkà ọ̀n yọ ẹ̀ kúrò nínú pé kẹ́ máa para yín dànù ẹ̀ ṣáà sọ pé ibẹ̀ lẹ fẹ́ wọ̀ ẹ̀ sọ pé familiarity. Let me tell you something. Do you think if you die, those people that you call your family, they won't live? They will move on. Tell them they move on. Even though the people that you call ọmọdé pọpẹtẹ lọpẹ ẹbí tẹ̀tù torí ẹ̀ sáré kiri tẹ̀tù torí ẹ̀ lọ jẹ gbèsè náà kó tẹ̀tù torí ẹ̀ pé ẹ̀fẹ̀ tẹ́ka ọmọ yẹn ní wàhálà tó ń tọ̀ máa kú Ọlọ́run àwọn ọmọ yẹn máa live life. They won't even send you. Bẹ́ẹ̀ni. Tọ́ bá mú lọ́lọ́ gan gẹ́ ìyàwó tó bí àwọn ọmọ yẹn tọ́ bá mú lọ́lọ́ lórí grave yìí nǹkan náà tó máa ṣá fún ọ ọtọ́ máa ṣá ọtọ́ máa gbá nǹkan burúkú ṣe lábẹ́ kọ́ máa mú tọ́ fún yín tẹ́ ẹ̀ mọ̀ tó ń pè láyé ni. That is why we have oneness in the spiritual. Spiritual is oneness. There's nothing like family there. The only family you own is you and the family you create by your hand. Imagine to take people is from your family. Torí kò sí nǹkan tó lè máa ṣe nínú ayé is from your family. Yeah, ta ló fẹ́ tàfà fún ẹ tó bá ṣe bí ẹ. Kéèyàn kọ́kọ́ tó tàfà fún yín láti ta ẹbí ló kọ́kọ́ tàfà fún yín. Àtọ́ta fún yín láti inú ilé yẹn wọn ló mú títà wọlé. Tọ́rọ̀ yẹn so ẹ máa rò lápẹ́ torí kó jẹ́ simple nítorí kó jẹ́ sí bíbá ẹni jẹta tí mo sọ̀rọ̀ family mi nípa manipulation bó ṣe deep tó inú ló ṣẹlẹ̀ sí ẹ tẹ́ sáré fi ṣe àkàwé fún yín mo kàn fẹ́ ra sọ̀rọ̀ díẹ̀ ni ẹ sáré gbé níbẹ̀ ẹ fi sọ́wọ́ sì kẹ́ má fi jẹun títí tí mo fi tàgbà tó báyìí ọmọ 40 something years ni mi mo ti wà bí abi going to 43 years fine àmọ́ kí tó 30 years anytime tọ́wọ́ mi bá ti fẹ́ tètè mo ti mo mí ní pé tí bá ti ń try láti kó nǹkan kan jọ tí bá ti kó nǹkan yẹn jọ bí àmọ́ tó bá gbalé tí bá ti wà bí ẹ̀mọ̀ tí ẹ̀ bá ti gbalé aṣáà àtúnṣe ẹ̀ nítorí pé tó bá gbalé you are moving on dáadáa ló ń ṣe nínú ayé àwọn kan títí tó fi kú wọn gbalé ilé bàbá wọn wà tán fi kú so n tó ń pè ní rere ṣíṣe nínú ayé àkàbà ṣíṣe àkàbà rere yẹn tó bá gbalé rere ló ṣe tó bá gba wọn rùn rere ló ṣe kúrò ní wọn rùn lọ́ba self-con rere ló ṣe kúrò ní self-con lọ́ba tó bẹ́ẹ̀ flat rere ni so nígbà tó bá mo wá gbalé mo ti túṣì nínú ilé mo ti live comfort life mo ti move on but anytime tí ma ti lè gba family láyé bí àyàwó ọmọ ìyàwó dáàdì mi o bí àyàwó dáàdì mi o relative any kind of my family tó ti relate mọ́ bàbá mi tó ti relate mọ́ ẹbí mi tí bá ti lè gba wọn láyè nínú apartment mi tí mo ń sọ̀rọ̀ ọ̀pá yìí ọ̀rọ̀ tí mi sọ mi ìfipá tí pé mo fi ń bá ẹ̀kan jẹ́ tó bá jẹ́ pé mo párò ní ọjọ́ ajé kájé kó sáfù mi títí láíláí tí màá jẹ́ fi lùpọ̀ tó bá yẹ kó tọ́ ni mo sọ kájé kó stick pẹ̀lú mi títí láíláí wọn ni mo fọlọ́run máa ṣẹlẹ̀ rí jẹ́rọ̀ tí mo sọ yìí fi sọ́wọ́ ìsìn má fi jẹun ní ìjọ kí ni ẹ̀ma ti ń ṣẹlẹ̀ kò ń ṣẹ̀kọ́ kò ń ṣẹ̀kọ́ Kini nǹkan tẹ́ sọ nǹkan tẹ́ sọ. Ẹ máa gbọ́ náà ẹ máa gbọ́ kí ni ẹ̀ máa ti ń ṣẹlẹ̀ kò ń ṣàkọ́kọ́ kò ń ṣèkejì kí máa ti ń ṣẹlẹ̀ anytime tí bá ti lè
gbalé tí bá ti wà pàpẹ́ mo ti ń túṣì mo ti ń wà mo ti big boy mo ti ń move on èmi jẹ́ pé life mi dàrú tẹ́lẹ̀ àwọn náà they are the one that scatter my life àwọn ló gbogbo mi lọ àwọn ló gbogbo lé mi lọ́wọ́ mi kì í mú gbó ọ̀nà mi sọ́ọ́ di mo kàn dédé mú gbó ọ̀nà mi sọ́ọ́ di mo kàn dédé mú gbó mi mú gbó ọ̀nà mi sọ́ọ́ di mo kàn bára mi lára àwọn ọmọ ọ̀tá mi kì í ṣe gbogbo nǹkan bẹ́ẹ̀ ọmọ nílé ni mí but attack ni àwọn náà dẹ̀ ló tún gbé first narrative káàkiri pé ọmọ pastor abẹ́rẹ́ rí o ti mú gbó they are the one so you have to know all this ẹ gbọ́dọ̀ mọ̀ pé manipulation ṣe ń ṣiṣẹ́ nísìnyí báyìí ṣe àwọn ló ṣe gbogbo ìrìnàjò yìí èmi máa ń notice pé ó ṣe jẹ́ pé nígbà tí bá ti gba family láàyè nínú ilé tí mo bá gbà tí bẹ́ẹ̀ ni mo fowó mi gbà mo máa ń ní ìfàsẹ́yìn mo ń ṣe pé ọ̀tá mi ní tó ṣẹlẹ̀ tí mi ni mo ń sọ̀rọ̀ pa ẹ̀ tó o bá nẹ̀tí lè láàkíyèsí ìfúnra lóògùn àgbà pásá òfúnra pásá já àjà òfúnra àjà kì í bóyá ló máa fúnra o ìlú bẹ́ẹ̀ ni ó lè àkó ìtumọ̀ tó ń pè ní ìfúnra òun ni awareness nínú spiritual òun lágbára àwa nítorí awareness ló máa jẹ́ kó ní ọ̀làkà ló máa jẹ́ kó lọ́gbọ́n dáadáa ló máa jẹ́ kó nímọ̀ dáadáa awareness ni. nǹkan tẹ́ sọ yìí sà àtìgbà tí mo ti gba àwọn ẹni tí mo sọ fún yín yìí ní ààyè kan tí wá sọ́dọ̀ mi for just one weekend ni mi ti balance mọ́. ẹ máa gbọ́ tẹ́ ẹ bá ti lè gbà nísìnyí báyìí sìn nígbà tí mi ò ti gbà kí relative mi wá pẹ̀lú mi mọ́ my life move on adégbòdì yá mi ẹ̀ka sọ́mà ok mo tẹ ń ṣàlàyé nǹkan fún yín nìkan lè fi sọ́wọ́ sí kẹ́ má fi jẹun ok apart of all those things nígbà tí mo ti ẹ̀ bọ́dì gbogbo nǹkan tí mo ti ẹ̀ bọ́dì yẹn tí mo ti rí pé last one tó ṣẹlẹ̀ fún mi tó ṣẹlẹ̀ sí mi mo ò tí ì ralẹ̀ before kílẹ̀ mo ò tí ì ralẹ̀ tí mo rà ilẹ̀ méjì ló wà lọ́wọ́ mi àti kọ̀ọ̀kan kù kan àwọn èèyàn ló rà fún mi àmọ́ mo ò tí ì ra nǹkan yìí rárá nǹkan tó ṣẹlẹ̀ sí mi lọ́dọ̀ dáàdì mi ó ní yàrá kan tó fún mi níbẹ̀ nígbà tí mo dé tí mo ní mo wá ń ṣọmọ léfi nínú church mo wá lẹ́rù mo ti láwọn kankan gbà tí mo máa gbọ́ òun pé kí n kúrò nínú ilé pé kí n má lè jẹ́ kẹ́nìbọ̀dì mọ̀ kí n move on nínú ìrìn àjò mi mo move on so nírètí pé tí bá ti gba ilé ìgéyìn máa wá padà wá lọ kó àwọn ẹrù yẹn mo kúrò nínú ilé kò tí tó ọ̀sẹ̀ kan bàbá tó bí mi lọ́mọ gangan ló lọ síbi tẹ́rù mi wà ó lọ gbé gáàsì níbẹ̀ ó lọ kó àwọn bàtà tó jẹ́ pé àwọn bàtà tuntun ẹ ti kò gbọ́ learn from all those things àwọn òkòtí pé ẹ̀jẹ̀ náà fi ń bragado àbí mo fi ń ṣe kíní kan ìrírí òun ló ń gbé lágbà bàbá tó bí mi lọ́mọ gangan kò gbé ọ̀sẹ̀ kan tó kọ́kọ́ lọ ṣe níbi tẹ́lú bí wà ló kọ́kọ́ lọ ó lọ gbé gáàsì ó lọ kó àwọn oríṣiríṣi àwọn èèyàn tó jẹ́ ọmọ ọjọ́ ọlọ́gbẹ̀ mi o tọ́tọ́ pé sẹ́mi mo sọ fún bàbá pé kó lọ gbé bá ìyàwó ẹ̀ náà lọ sínú bẹ̀ tó jẹ́ àwọn step mọ́ mi wọ́n lọ sínú bẹ̀ wọ́n lọ pík àwọn kankan tó tún díjà alẹ̀ tó ń sọ pé tó máa ń parọ́ pé táwọn kan sọ pé dájú òkìkí ló ní pé káwọn lọ gbé kíní kan bẹ̀ dájú òkìkí ló ní pé káwọn lọ gbé kíní kan bẹ̀ èmi dẹ̀ kọ́ mo sọ mímí kọ́ lọ kó kan bẹ̀ just because they are the one àwọn náà lọ manipulate mi àwọn náà lọ sáfì energy mi àwọn náà lọ ń lò láti máa fi gbogbo lọ́wọ́ mi wọn lọ fi lọ́ọ́ ṣe gbogbo nǹkan yẹn ọ̀hún tí tèmi jáde mi gbà níjọ́ tí mo ti wá experience pé kí n má fa àwọn pípì láàyè mi pé ó ṣe máa gba àwọn láàyè tó ṣe máa ṣe kí nǹkan báyìí mo ṣe bí méjì bí mẹ́ta ni mo ti gbà má ti lè gba family láàyè ọ̀tá mi máa wálẹ̀ mi ṣe máa struggle mi ṣe wá stop níjọ́ tí mo ti stop nǹkan yẹn mo wà pa ilé tí mo kọ́ yìí tó bá dé pé tẹ́lẹ̀ ni tí mo gbà wọ́n láàyè ni má ti lọ sínú bẹ̀ wọ́n ní tọ́ pé torí kó jẹ́ èmi reason wà ló ṣe máa rí pé tí èèyàn bá kú family máa ń lágbára lórí property. bẹ́ẹ̀ni. bó o bá jẹ́ ọmọ ẹ̀mí lẹ́ẹ̀ni o ìrírí òun náà pè lágbà o reason wà tó fi jẹ́ pé tó o bá ti kú nínú ayé o bá jẹ́ obìnrin o bá jẹ́ ọkùnrin your family wọ́n máa ń lágbára lórí property àṣẹ tí family bá pa lórí property òun náà máa ń ṣẹlẹ̀ because first narrative ni àwọn náà ló ṣe kẹ́ni ẹ̀ fi kú àwọn náà ló ṣe gbogbo oríṣiríṣi so wọ́n mọ nǹkan tó ń ṣe náà láì pé wọ́n mọ nǹkan tó ń ṣe. yeah you are there wọ́n sọ pé torí kó jẹ́ simple torí kó jẹ́ ọmọ ìyá torí kó jẹ́ ọmọ bàbá I'm telling you if you die they will leave tó bá kú wá live like wọn ọ̀nà ẹ̀ṣẹ̀. bẹ́ẹ̀ni. time kò wá sóògùn kankan tó lè máa face kò sí ìlú challenges kan tó lè máa face today o ò rọmọ bí ni o ò ríṣẹ́ ni o owó ò lọ déédéé ni o things ò work bó ṣe yẹ kó work out ni o it's from your family dàgbé kò ń ṣe opinion financial ni spiritual man lè ní it's from your family ikú lé o bá pa nítorí o lè pa ní ẹ̀kú lé òun lọ táwa ìlú ìlàjì ní gbé tára àtàwọn bá tàfà fún ẹ kí ló kan tára inú ilé ò bá tàfà fún ẹ kí ló kan láta nígbà tó bá ti dáàbò bò ẹ nínú ilé definitely wọn gbọ́dọ̀ dáàbò bò ẹ níta àwọn ará ilé ló ti ń jowú ẹ nítorí àwọn o ti ní àwọn ẹ̀bùn kan o ti lóríṣiríṣi àwọn ẹ̀bùn ní àwọn quality kan lára ẹ and they don't have wọ́n dẹ̀ ti affect ẹ spiritually wọ́n ṣe affect ẹ spiritually yẹn ó di pé tó bá di níta wọ́n máa kórìíra ẹni tó ṣẹ̀rí tó mọ̀ yakọ̀ máa hate ẹ unnecessarily it's from your family. bẹ́ẹ̀ni. It's from your family. Kò sẹ́nìbọ̀dì tó lè ṣe inú ilé ẹni. So mọ ilé máa wá kankan tó sọnù kiri. Ìwọ tó wà lábúrò àbúrò wà UK o ti wà mẹ́ 15 years o rí bá ti ṣe dáadáa o rọ́nà gbígbà dáadáa destiny swap ni go and find yourself. Àwọn family wèrè tó kó mọ́ra ni. Tó bá ní detach pẹ̀lú wọn ẹlòmíì náà pé
òun wà nínú awakening tó sọ pé òun wà náà yìí ó ti repeat awakening sí just stage 1 ó ti repeat it more than 7 times ìgbà yẹn kan ló ń ṣe more than 15 years bẹ́ẹ̀ kó mọ bó ṣe máa kúrò bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó sense pé nǹkan tó ń ṣe òun yìí kò ṣe ń ṣe òun bẹ́ẹ̀ kó mọ bó ṣe máa kúrò bẹ́ẹ̀ àwọn olùgbà láàyè nínú sáàkù ẹ̀ àwọn nígbà tó bá ti lówó lọ àwọn olùgbà láàyè àwọn ọkùnrin olùgbà láàyè kó máa dàá díẹ̀ àwọn obìnrin olùgbà láàyè tó ń dáyà dé irú family olùgbà láàyè nígbà táwọn kọ́kọ́ ti ṣẹlẹ̀ sí ẹ positively torí pé táwọn kọ́kọ́ máa ti ń ṣẹlẹ̀ sí ẹ they can sense it wọ́n máa mọ̀ wọ́n máa rí ẹ tó máa ti rí ẹ wọ́n máa manipulate ẹ wọ́n máa rán àwọn kankan wá spiritually tó jẹ́ pé àwọn náà máa fa ìgbà ẹ̀kọ́ yẹn that is why they will manipulate you so kò sẹ́ bí nínú spiritual kò sí nǹkan tó ń jẹ́ family nínú spiritual spiritual is oneness as above so below as within so without ìwọ nìkan ló máa dárí ìrìnàjò ẹ and that is how it is kò sí family ń bẹ nígbà tó bá ti yẹ bọ́ọ̀dì kan tó yẹ kẹ́ bọ́ọ̀dì nínú ìrìnàjò yìí kò sẹ́ni bọ̀ tó lè choose fún yín you are the one that will choose for yourself because you know better once you know better you will do better. This spiritual ṣe jẹ́ nìyẹn so irú àwọn ẹni tẹ́ ẹ sọ yẹn sìn the first thing tẹ́ máa sọ detachment ní issue ní first thing detachment then you call God ẹ máa born bridge ẹ máa call God attachment ẹ mọ mí nìkan tó ń pè attachment àwọn connection wèrè ẹ lé gbogbo wọn pa nítorí pé tó o bá lé gbogbo àwọn connection yẹn dànù o lè move on nínú awakening bó o ṣe rí nìyẹn ẹlòmíì tó ń sọ̀rọ̀ awakening ṣe stage 1 ló ṣì wà ó dẹ̀ ti kọjá 10 years and it's there they have followers they don't embody anything but they can blow grammar wọ́n pọ̀ ní TikTok yìí dáadáa they can blow grammar táwọn bá rí wọn torí pé alójú náà yẹn a máa sense wọn a máa rí pé àwọn ará bí rí àwọn yá ayá dànù so ó máa dúró bẹ́ẹ̀ àdó de tí ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí ò tí yé mi rárá tí ojú mi ò tí ì là ni máa ń ṣiṣẹ́ ni máa ń wà pẹ̀lú àwọn tó jẹ́ manipulation àwọn tó máa ń dín pẹ̀lú àwọn tó jẹ́ manipulating àbí àwọn tó máa ń jẹ́ energy vampire warlock bò nígbà tí mo ti sense energy tí mo dẹ̀ tí mo tọ́nà ti plan tó ti balance mi tí mo ti wà ní stage 7 tí mo tún ti cross stage 7 yẹn I no dey do that one again no benefit of that kò sí yẹn mọ́ once I see you I block you once I see you I'm only ẹ̀pà torí mi ò ní energy tí mo fẹ́ waste my divine energy tó yẹ kí n máa gbádùn wọ́n kún wàá máa ṣe wàá máa waste yẹ kò sáàyè fún yẹn bó ṣe jẹ́ ènìyàn kò ní bàjẹ́ fún yín mo rí bí a mo ti kílẹ̀ yín bẹ́ẹ̀ yẹn. bẹ́ẹ̀ni sà ẹ ṣe sà. to me why tẹ bá dẹ̀ máa pe energy yín padà nígbà tẹ bá ti detach from those people by grounding yourself by doing yoga you understand by hugging tree you understand by staying true to yourself by staying true to your higher self láti jẹ́ pé kẹjọ́ lóòótọ́ ìrìnàjò spiritual àbáṣe ìrìn nìyẹn wàá jẹ́ lóòótọ́ sí ra ẹ̀ nítorí pé kò tó lóòótọ́ sí yàn nínú ayé o gbọ́dọ̀ kọ́kọ́ jẹ́ lóòótọ́ sí ra ẹ̀ first thing o gbọ́dọ̀ pretend mọ́ o gbọ́dọ̀ parọ́ mọ́ fúnra ẹ̀ mọ́ o gbọ́dọ̀ jẹ́ ṣàká báyẹ̀ pọ̀ ṣàká ló fẹ́ jẹ́ o gbọ́dọ̀ tó ṣùkú this spiritual yìí yàtọ̀ nìyẹn sọ̀rọ̀ mi ayé yìí so before kò tó lè pé power ẹ̀ padà o gbọ́dọ̀ kọ́kọ́ detach from all those things àwọn god tó fi ń tán attachment wà kọ́kọ́ bond gbogbo ẹ̀ wà á free nígbà tí mo ní mo sọ last time nígbà tí mo ní mo delete number àwọn kan bí mo ṣe delete number àwọn kan tí mo delete ẹ̀ kò tó 5 minutes mo free nínú ara mi mo mọ̀ nínú ara mi mo free mo dẹ̀ ti ń gbọ́n yẹn tí mo ṣagídí kó tó di pé mo wá block wọn so bó ṣe jẹ́ nìyẹn tó o bá dẹ̀ detach tó o lé gbogbo àwọn tó o pè ní attachment tó o lé wọn pa o lè move on nínú awakening because your ancestors they can sense your karma wọ́n mọ̀ dáadáa tó o ti ṣe wọ́n dẹ̀ mọ̀ àwọn tó wà pẹ̀lú ẹ̀ wọ́n mọ̀ pé àwọn ilé ìtàn ṣàfihàn energy yìí ìwọ tó ju ẹ ò láyé that is why you máa fi ní rí awakening torí pé kò lè rí wọn kò lè sá fún wọn kò lè lé wọn dànù so that tó bá move on wọ́n lè mọ àwọn tó máa gbà láyè nínú sáàpù ẹ̀ so your ancestors don't want you to have a champagne with your enemies with people that is warlock or vampire or they want you to pop champagne with your real family àwọn èèyàn tó máa show love fún ẹ dáadáa láti inú ọkàn ẹ kò tí àwọn tó yẹ pé they will give you love bomb ó ní kí n tó wọn máa ń pè ní love bomb àwọn èèyàn mọ́bọ́ jẹ́ ń ṣe dáadáa bó ṣe jẹ́ nìyẹn olórí Adégold ẹ káàtó mama bílẹ̀ tí wà. báwo ni ìyá mi àlàáfíà ni ẹ̀yin ti Ìjẹ̀bú Òde báwo ni Ìjẹ̀bú Òde ṣé gbogbo ẹ̀ ń da ṣé gbogbo ẹ̀ wà pa. ẹnọpẹ́ wà nìkan láṣẹ Èdùmàrè ẹnọpẹ́ wà nìkan lágbára Olódùmarè wájú lẹ̀ lẹ́yìn máa lọ. òun dà ìwé lẹ́fẹ́ fún wa ń bí abẹ́rẹ́ jẹnẹrétọ̀ lọ́sẹ̀ yìí àwọn tí wàá ti dúró tán ti ní pé n bá fún ẹni the right answer mo mislead yín ni so mọ̀ pé nǹkan tó fẹ́ lọ ṣe ní WhatsApp nínú green app tó o bá ti mówó dání ní ìta ẹ̀ lóhùn kò yí sí kí wọn tó embody kan tó mọ embody
mo parọ́ fún ẹ o so mo kò lè kò sóòṣà kankan tó fẹ́ bọ if at all tó bá yẹ pé o fẹ́ connect pẹ̀lú ancestor ẹ fúnra ẹ ló máa lọ connect fúnra ẹ ó dẹ̀ ní nǹkan tó máa ṣe fúnra ẹ I will put you through temple àlàáfíà ní fún wa ní ọjà àgbáyé adégold mama ẹni máa ti yẹn mú yẹ lọ.